ọmọ Odùduwà Yorùbá ọmọ aládé ọmọ onílẹ̀ ọ̀rọ̀ dádé orí wa kó má ṣe ṣí bọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. ìgbà tó fún wa ní independence. àrò pé kò náà ṣàníwá. ìgbà tá a wà ní regional government o. ọ̀kan lọ́lọ́ lélẹ́lẹ́ o. ìwòsàn fẹ́ kọ́ fẹ́ wá. ọ̀kan lọ́lọ́ lélẹ́lẹ́ o. post television ní Áfíríkà o. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ fún wa. kókó house tó bẹ́ ní Ìbàdàn o. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló kọ́ fún wa. ìgbà táwa níwọ̀n Nàìjíríà o. wọ́n ṣàlàyé oore tán ṣe fún wa. wọ́n fẹ́ràn jẹ wá lóko wọ́n ní ká máa sọ̀rọ̀ o. ìyẹn láǹfààní ìwọ Nàìjíríà. wọ́n gbé wa lọ́kọ láya wọ́n tún gbára sọ̀mù o. ìyẹn lóore ìwọ Nàìjíríà. ọmọ Yorùbá we are born to great. àwọn ọmọ Oòduà we are born to great. àwọn bàbá ńlá wa ojú wa ló tán ni torí pọ́n dẹrú pọ́nmọ́mọ́ òun ló kó bá Yorùbá o. àwọn ọmọ Yorùbá we are born to grace. àwọn ọmọ Oòduà we are born to grace. àwọn bàbá ńlá wa ojú wa ló tán ni torí pọ́n dẹrú pọ́ òun ló kó bá Yorùbá o. àwọn ọmọ Yorùbá we are born to great. àwọn ọmọ Oòduà we are born to great. àwọn bàbá ńlá wa ojú wa ló tán ni torí pọ́n dẹrú pọ́nmọ́mọ́ òun ló kó bá Yorùbá o. àwọn ọmọ Yorùbá we are born to grace. àwọn ọmọ Oòduà we are born to grace. àwọn bàbá ńlá wa ojú wa ló tán ni torí pọ́n dẹrú pọ́ òun ló kó bá Yorùbá o. àwọn ọmọ Yorùbá we are born to great. àwọn ọmọ Oòduà ọmọ aládé ni wá. àwọn ọmọ Yorùbá ọmọ ọlọ́lá ni wá. àwọn ọmọ Yorùbá ọmọ ọlọ́gbọ́n ni wá. àwọn ọmọ Yorùbá olóyè ṣàlàjẹ́. àwọn bàbá ńlá wa Oòduà ló tán ni torí wọ́n dẹrú fọ́mọmọ́ òun ló kó bá Yorùbá o. àwọn ọmọ Yorùbá we are born to grace. àwọn ọmọ Oòduà we are born to grace. àwọn bàbá ńlá wa Oòduà ló tán ni torí pọ́n dẹrú pọ́ òun ló kó bá Yorùbá o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ ìtàn tán ti mú wa tó ó tó gẹ́ ọmọ Yorùbá ẹja sọjí o ó yá o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ ìkan tó ti mú wa tó ó tó gẹ́ ọmọ Yorùbá ẹja sọjí o ó yá o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ àlùmọ́jìrì ń gbé wá múgun ó tó gẹ́ ọmọ Yorùbá ẹja sọjí o ó yá o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ àlùmọ́jìrì ń gbé wá múgun ó tó gẹ́ ọmọ Yorùbá ẹja sọjí o ó yá o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ ìran Gàmbàrí gbé wá múgun ó tó gẹ́ ìran Gàmbàrí pè wá lọ́dẹ ó ga o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ ìran Gàmbàrí ń pè wá múkùn ó tó gẹ́ ìran Gàmbàrí ń pè wá lọ́dẹ ó ga o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ Sábàlúwà ń pè wá múkùn ó tó gẹ́ ìran Gàmbàrí ń pè wá lọ́dẹ ó ga o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ Haúsá Fúlàní gbé wá múgun ó tó gẹ́ Sábàlú wọn jẹ́ wá máa yé ó ga o. ó tó gẹ́ o ó tó gẹ́ ó tó gẹ́ o ó tó gẹ́ Haúsá Fúlàní gbé wá múgun ó tó gẹ́ Sábàlú wọn jẹ́ wá máa yé ó ga o. kí ni Yorùbá ń fẹ́ o. Oòduà nation. kí ni Yorùbá ń fẹ́ o. Oòduà nation. kí ni Yorùbá ń fẹ́ o. Oòduà nation. kí ni
Oòduà. Oòduà nation. Oòduà republic. Oòduà nation. Oòduà nation. Ṣóun la wá fẹ́ o. Oòduà republic. Ṣóun la wá fẹ́ o. Oòduà nation. Ṣóun la wá fẹ́ o. Ẹ sọ fáwọn oníjẹkújẹ. Ṣóun la wá fẹ́ o. Àwọn kàńdá inú rẹ̀ sí o. Ṣóun la wá fẹ́ o. Ẹ sọ fáwọn oníjẹkújẹ. Ṣóun la wá fẹ́ o. Ṣóun la wá ń fẹ́ o. Ṣóun la wá fẹ́ o. Oòduà republic. Ṣóun la wá fẹ́ Ẹ o. sọ fáwọn oníjẹkújẹ. Ṣóun la wá fẹ́ o. Oòduà nation. Ṣóun la wá fẹ́ o. Àwọn kàńdá inú rẹ̀ sí. Ṣóun la wá fẹ́ o. Oòduà nation. Ṣóun la wá fẹ́ o. Ọmọ Yorùbá Oòduà original. Bóyá Ẹni tó níbẹ̀ Oòduà nation. là ń fẹ́. Ọmọ Yorùbá original. Bóyá Ẹni tó níbẹ̀ Oòduà nation. là ń fẹ́. Láṣẹ Ọlọ́run adẹ̀dúnàdúṣe. Bá ṣe fẹ́. Ọlọ́ládé ládé adẹ̀dúnàdúṣe. Bá ṣe fẹ́. Láṣẹ Ọlọ́run adẹ̀dúnàdúṣe. Bá ṣe fẹ́. Bá ṣe fẹ́. Oúnjẹ ẹ má bínú àpagbé o ló bá pa ni àpagbé o àpagbé o bá pa ni àpagbé ní jẹ àpagbé o ẹni ní ìsọ̀pọ̀nà bá pa àpagbé àpagbé o ẹni ògún bá pa àpagbé ni. Bí Adéyẹmí Láìwọlá bá pààyàn àpàdé ni. Ọmọ àbàyàn wọ́pọ̀ ẹni èyí kọ́. alábàtà ìyálẹ̀lẹ̀ o Ọ̀yọ́ dùn jóyin láàfin Ọ̀yọ́ kúkú ń jó mo kí yín Ikú bàbá yèyé. kábíyèsí ẹ wọ gángan ló ṣà ẹ ò rí ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ikú ti pọ̀ ọmọ tí bàbá dúpẹ́ àrùn tí sọmọ tí ìyá ò gbọ́dọ̀ gbin ni ọmọ ikú tí kò gbọ́dọ̀ pa àrùn dánù ò gbọ́dọ̀ ṣe òfò tó fò gbọ́dọ̀ ṣe bàbá wọn ọmọ àkóbá alẹ́ ọmọ àdábà òde àdábà alẹ́ ọmọ àkóbá òde àtọ̀dá ojúpọ̀ gbogbo má fọ́ kò rẹ́ni bájà owó ògiri kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí bánidà tí kò dé bá bẹ́ni lọ́wọ́ ẹni kábíyèsí Àgbàlá àbí Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni Ọmọ máa bí ọdún. tó bímọ mẹ́ta mẹ́ta Ìjọba. àsìdá ọba ládìgbòlù ọba Adéyẹmí ọba bàbá ló. ẹ ṣé ẹ ṣé ọ̀rọ̀ wà lẹ́ni ṣẹ́ni wákàtí kan péré la máa fi ṣe Aláàfin òní bí wọn. bẹ́ẹ̀ ni Ká máa wá ọdún. kò sólúwẹ̀ Ọ̀pọ̀ Ọ̀yọ́ òbí yàn. Kẹ́lọ́rẹ́ ìsásígbà. ó ní kò sólúwẹ̀ Àbíkálọ̀ Ọ̀yọ́ jẹ́. àjíṣe bí Ọ̀yọ́ láàrin ìran bàbá yìí èṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan owó lè kó ní o ará Ọ̀yọ́ ló lọ bá kò sí rọ́ńbẹ́ ẹni ẹrí ẹbí ẹni bá lọ́yọ̀ kó lọ lọ́ba kó jáde àsìkò tá a wá wà yìí àsìkò ilé ti yàtọ̀ mo kí gbogbo onílé mo kí gbogbo àlejò mo kí ọmọdé mo kí àgbà mo kí ọmọ oyún inú mo kí àjẹ́ẹ̀dí ààrẹ Albaroof brọ́dà yìí ni mo tún dé mo dé ẹni pé lákọlákọ ni ó wá dà yẹ pé àwọn aṣọ wa àwa fẹ́ máa wọ aṣọ Yorùbá wa báyìí kó wá mọ̀ pé àwa yàtọ̀ eégún ńlá ni mí ti kẹ́yìn ìgbàlẹ̀ bẹ́ẹ̀ ni ọmọ ajílàlẹ̀ ẹ̀ṣọ́ ni mí ọmọ afọjọ́ gbogbo dára bí egbin ìdómògún tí ni mí ọmọ àfìbọn ṣọ̀pá èmi lọmọ ládé aláàfin ò ládé adé aládìkúnlagbà fáláàfin Ọ̀yọ́ nílé bàbá tó bí mi lọ́mọ ìdómògún ni mí ọmọ àfìbọn ṣọ̀pá ọmọ ajílàlẹ̀ ẹ̀ṣọ́ ọmọ afọjọ́ gbogbo dára bí egbin èmi lọmọ ọ̀dọ́kọ lábàtà bomi jùdí ọmọ ògbójúlé yangbọ ọkọ ọmọ mọ̀ ẹ̀ lọ́sàn-án mọ̀ ẹ̀ lóru ìwọ tó o bá jẹ́ Yorùbá wádìí oríkìlẹ bàbá rẹ láì jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́wà o mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Sheriff Bello mo rí ẹ Tolúbùsọ́lá Adéyẹmọ Olúgbénga Ọlánrewájú Abíọ́dún
David Ajayi Tolúbùsọ́lá mo tún rí ẹ Nikki Bash Rasheed mo rí yín Tolúbùsọ́lá again mo rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wọlé gbogbo ẹ̀yin tó ti kọjá sókè mo kí gbogbo yín ọlá ẹni ọlá mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mo ṣe ń kí yín mi ìfojú pa yín rẹ̀ bí gbogbo yín ṣe wọlé ẹ bá mi ṣe ètò yìí lẹ́yọ kọ̀ọ̀kan àṣírí custom èní ẹ máa gbọ́ winiwini lẹ́nu mi àṣírí àwọn ọ̀bàyéjẹ́ / Yorùbá Nation ẹ jẹ́ mú jẹ́jẹ́ ká lè gbádùn ètò yìí tí bá ti kí yín mi ò fẹ́ sọ̀rọ̀ kíkí púpọ̀ mọ́ mo fẹ́ go straight to the point àwọn ọ̀jọ̀gbọ́n àwọn àgbàlagbà àwọn akọni nílẹ̀ kóòtù òjire wọ́n pè mí wọ́n ní ààrẹ afẹ́ràn ṣú ẹ bọ̀ má jẹ́ kíkí pọ̀ mo wá sọ fún pé ẹ̀yin bàbá mi tí mi ì bá kí wọn báwo náà ṣe máa lérò láti wò mí ẹlòmíì fẹ́ràn kọ́ kí òun ó dẹ̀ yẹ kọ́ kí wọn torí wọ́n kí èmi ni bó ṣe wá sórí péjì mi ìyẹn ni pé ẹni tó bá kí mi tó lè wá sí ṣóò mi ó kí mi ni kò dìgbà tó bá sọ̀rọ̀ mo kí yín láyẹmí ẹni afẹ́ Tolúbùsọ́lá Ọ̀túnba Ajíbádé Prince Owólabí Hasan mo kí yín Ìṣọ̀lá Abdulsalam brother mi Alhaji kò ní bàjẹ́ pàdí mi tó da Hasan Bukola Hasan mo rí yín Adéyẹmí Olúgbọ́ngbẹ́ngà mo rí yín ẹ bá mi ṣe ètò yìí kò gba ìjà kò fa kùsùrùtù rárá ní àkọ́kọ́ ẹ̀yin ọmọ kóòtù òjire mo mà kí yín lẹ́ẹ̀kan sí i mo mà kí yín lálẹ́dẹ̀ Ọ̀yọ́ mo kí yín ní Ifẹ̀ níbi tí ojúmọ́ ṣe ń mọ́ mo kí ẹ̀yin ọmọ Èkìtì mo kí ẹ̀yin ọmọ Ẹ̀gbá Yewa mo kí gbogbo ọmọ Ìjẹ̀bú Alárẹ̀ mo kí ẹ̀yin ọmọ Oǹdó mo kí ẹ̀yin ọmọ Ọ̀ṣun mo kí wọn dóṣogbo mo tún wá fòfẹ̀rẹ̀ mo kí yín lẹ́kọ̀ọ́ mo wá lọ sílé bàbá mi lólúbàdàn mo kí wọn nìbàdàn ẹ̀yin ọmọ Ọ̀kẹ́rẹ́ mo kí yín gbogbo ẹ̀yin Ìbàràpá méjèèje tó wà lórílẹ̀‐èdè Yorùbá mo kí yín gbogbo ẹ̀yin ọmọ Òkè Ògùn ẹ̀yin lọ̀rọ̀ kàn nítorí pé ọmọ aládé ni wá lókè Ògùn àwárè ìran bàbá mi ló tẹ̀lé gbogbo ẹ̀dọ́ ẹni ẹ̀rí ẹbí àní sọpá àsọrú ẹ̀ mọ́ kò kọjá ẹnu wa níbi tá a bá dé yìí ọmọdé ni mí lọ́dọ̀ àwọn tó ń wò mí mo tún dàgbà jù àwọn kan lọ bí ilé ayé ṣe rí nìyẹn tí mo bá ní mo ju èèyàn lọ èèyàn tún jù mí lọ ẹni tó jù mí lọ èèyàn jù òun náà lọ ọmọ Yorùbá làwa o àwa ọ̀dẹ́ mú emu lẹ́mu àdẹ́ mọ́mù ló mù tó bá ń pè pé èèyàn ọmọ aládé dà ẹ̀yin ló yẹ kẹ́ ẹ máa jáde ẹ̀yin ọmọ kóòtù òjire ẹ wá wò mí wò ọ̀nà wo ló yẹ ká fi gbadé wa padà lọ́wọ́ àwọn bàbá wa lọ́wọ́ àwọn olórí ibú tó sọ̀rọ̀ mọ́ di olórí Yorùbá ibo ló yẹ ká gbé àwọn bàbá wa padà sí ọ̀nà tó yẹ ká gbé àwọn bàbá wa padà sí ni pé ká gba Yorùbá nation àmọ́ ṣe fẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba Yorùbá nation ǹjẹ́ ẹ ti tú ara yín tò dáadáa ǹjẹ́ ẹ ti túnú ilé yín tò ǹjẹ́ ẹ ti tú ọ̀nà yín tò àwa gan wá ṣe kébékébé ẹ jọ ẹ ní sùúrù fún mi ọ̀rọ̀ wà lẹ́nu ààrẹ lẹ́nìí mi ò dẹ̀ nílò ju wákàtí kan lọ tó bá ti ń tó bẹ̀ ẹ jí mi lẹ́ẹ̀kan náà nítorí mo fẹ́ kí àwọn èèyàn gbádùn ètò yìí ààrẹ Almaroof lórí fan page ẹ wá lọ sí ààrẹ Almaroof TV lórí YouTube ẹ subscribe kò ná yín ní nǹkan kan wàláì ẹ̀yin 155 lẹ́wọ̀n ètò yìí subscription ò ná yín ní nǹkan kan ju pé kẹ́ ẹ lè máa rí ètò mi wò lórí YouTube ẹni tí ò bá ní àǹfààní láti jókòó ti Facebook tó bá délé ó lè tan tẹlifíṣàn ẹ̀ kó wò lórí YouTube kò ná. tẹ́ ẹ bá fẹ́ràn mi kí ló dé tẹ́ ẹ lè subscribe kẹ́ jẹ́ kémi náà ní èrò bí ṣe èrò tí mo ní lórí Facebook yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àmọ́ ẹ subscribe sórí YouTube mi ààrẹ Almaroof ẹ rí i pé ẹnjìníà mi ń bá mi ṣe kinní yẹn àmọ́ àti ìgẹ́ẹ̀tì ẹ̀ dáadáa ẹni tó bá kọ́kọ́ wọlé àgẹ́ẹ̀tì ẹ̀ dáadáa àmọ́ nísìnyí ó ti ń da díẹ̀ àmọ́ wọn tí ìrí ṣe tán ni mo ṣe ní ká má fi gbogbo connection ní ìfẹ́ rí bákan o ní fi gbogbo àsìkò ṣòpò kí ló dé báyìí lénìí gbogbo yín ni mo wá kí náà nǹkan sí ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ subscribe lórí YouTube ààrẹ Almaroof ẹ follow mi
lórí fan page torí tó bá yá a máa gbé kíní lọ sórí fan page ibẹ̀ láti máa wò direct a máa connect ẹ̀ mọ́ YouTube àti Facebook mi àṣírí custom ẹ̀yin ọmọ kóòtù òjire ọ̀rọ̀ tí mo kọ́kọ́ fẹ́ sọ mo fẹ́ play message arábìnrin kan ìlú Lomé ló ń gbé kò gbé Nàìjíríà díbi ṣe ń bá yín sọ̀rọ̀ ìlú Lomé ló ń gbé gbogbo tó wá ṣẹlẹ̀ lórí àwọn custom yìí ẹ jẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ àmọ́ ká tó lọ bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá mo béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ọmọ kóòtù òjire àti ìgbà òmìnira àti fẹ́ máa confuse ara wa àti ìgbà òmìnira àti fẹ́ máa ṣe èmi ni wọ́n rí èmi ìwọ náà rí ní alákọ̀ọ́kọ́ mo béèrè lórí àsíá ọmọ kóòtù òjire Oòduà àsíá tí àwọn ẹni ire ti ṣe fún wa tó jẹ́ flag national flag Yorùbá nation mo béèrè question pé mo tún rí àwọn kan tó ń lo pupa ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé ta fẹ́ dọwọ́ agorú ẹyọ kan làṣà tí gbogbo wa mọ̀ wọ́n ti tún fi pupa sí gbogbo ẹni tó bá rí pupa yìí ń ṣe àṣà wa ẹ má tẹ̀lé wọn o wọ́n ti gbé síbòmíì ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì correction mi ẹ bá mi ṣe ètò yìí correction mi lórí ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni wípé kí ló dé tí ẹ jẹ́ ká panupọ̀ sójú kan kí ló dé tí gbogbo àwọn ọmọ aládé ẹ jẹ́ ká wà lójú kan kí ló dé tí ẹ jẹ́ ká mọ̀ pé ọmọ Odùduwà ni wá mo ti sọ tipẹ́ wípé Yorùbá nation ni bàbá wa Bánjí Akíntóyè ni bàbá yìí pè fún wa ó bọ̀ lórí ọ̀rọ̀ bàbá Bánjí ọ̀tẹ̀ Yorùbá níbi tí a ti rí pé iná ti ń rú sókè tó yẹ kí ọmọ kóòtù òjire ká tẹ̀lé bàbá Bánjí àti tún ṣọ̀tẹ̀ Yorùbá nation yìí ó ní orúkọ tí ó yẹ ká máa jẹ́ kò ṣe Odùduwà ṣe é fẹ́ gbọ́ ṣe mọ̀ pọ́ máa aládé lèmi ọmọ Oòduà lèmi ìwọ lè má jọ ọmọ Oòduà àwọn ọ̀ràn kan wá láti Wàdáì àwọn ọ̀ràn kan ń ṣọmọ Odùduwà ẹ má wàá jẹ́ ká ṣe nǹkan tó máa yọ wá lẹ́nu débi pé tó bá wá di àsìkò tí a gba nation yìí tán and another time tó yẹ pé gbogbo àyè lè ti lọ àwọn ọ̀ràn kan wá jáde wọ́n ní bàbá ńlá bàbá wọn ló nílẹ̀ Odùduwà kò rí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ irú èmi sì ọmọ Oòduà ọmọ Oòduà lèmi àwọn kan wà wọn ń ṣọmọ ọmọ Oòduà Oòduà báwọn kan lè fẹ́ ni tá a bá tú ìtàn tá a tú ìtàn tá a tú ìtàn tá a tú ìtàn èmi ò gbọ́dọ̀ mi ìṣọmọ lè fẹ́ kódà mo fẹ́ lè sọ nínú bó ṣe yí ẹ dákun èèyàn kan pè mí ẹ má pè mí orí ètò ni mo wà aago yìí nọ́mbà mi dẹ̀ ni mo fi ń ṣe ètò ẹjọ́ tó Ọlọ́run ẹ bá mi ṣe ẹ má ti pè mí ele ọ̀rọ̀ gidi la fẹ́ sọ ọ̀rọ̀ tó mú amúlò yìí jẹjọ́ ibi tí mo sọ ni pé tá a bá wò ó wọ́n fi ń yé wa pé bàbá ńlá bàbá wa gan tá a ń pè ní Odùduwà tó jẹ́ ìran tí àwọn bàbá tèmi jẹ́ tí àwọn bàbá Aláàfin tèmi tó wá níbẹ̀ wọ́n fi ń yé wa wípé kíní ìgangan náà tá a bá wò ó àtàwọn òwe tèmi náà ń kà lọ́tún tí mò ń kà lọ́sì àwọn òwe mi wà lọ́nkọ́ báyìí tí mò ń kà mo rí pé bàbá wa gan bá èdè yìí ń bẹ̀ ni ẹ lísì sí mi ọ̀rọ̀ yìí ó gba ọgbọ́n ẹ bá mi share ètò yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ subscribe lórí Facebook lórí YouTube channel mi ìdí tí mo fi ní ọ̀rọ̀ yìí gba ọgbọ́n ni pé gbogbo a gbọ́dọ̀ ní sùúrù àwọn custom wọ́n ti fẹ́ bayé wa jẹ́ kàkà tó yẹ ká fi ní sùúrù gbogbo wa ẹjọ́ ṣe ń gbọ́ mi ṣá ṣe ń gbọ́ mi ẹjọ́ ẹ̀tẹ́ bá ń gbọ́ mi ẹ love and like ó dà ipá ọ̀kan ti fẹ́ máa ṣòro wèrè lórí kínní ẹjọ́ tẹ́ bá ń gbọ́ mi ẹ love and like ẹ̀ bá mi share ẹ̀ mo rí Ahmed Bello you watching you could just coming back ó dà ipá ẹ lọ ẹ ń bọ̀ ni ẹ bá mi share ètò yìí ẹjọ́ tó lọ lọ́hùn ẹ jẹ́ kí n ṣe lórí àyípẹ́ kínní yẹn dúró sójú kan ṣe ń gbọ́ mi ẹjọ́ okay Alhaji ti confirm my vice president ẹ ṣe gan vice president Odùduwà in diaspora Ọlọ́run ní bá ti jẹ́ akíkanjú ọkùnrin ọba lọ́la kábíyèsí mo rí yín Fẹ́mi Olúwalé mo rí yín mo fi tọ̀ọ̀tọ̀ kí yín Saidi ẹni afẹ́ ọmọ ẹgbẹ́ Oòduà in diaspora mo kí gbogbo yín Hasan Bukola níbi tí mo ń lọ
kí má sọ̀rọ̀ jìnnà ẹ má jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀ ká wá palàpálàpá sẹ́yìn ọmọ símọ̀túmọ̀ ẹ̀ ní wípé kí ló dé tó yẹ pé Odùduwà nation ọ̀tọ̀ Yorùbá nation ọ̀tọ̀ à ń pín ẹyọ kan ní o bọ̀ Yorùbá nation ní ẹni tó jẹ́ lídà wa lídà tèmi o èmi ò mọ lídà tiyín o èmi ò mọ lídà tiyín o bàbá Bánjí Akíntóyè bàbá yẹn ò ní lídà wa lẹ́nìí bàbá òde sọ fún yín pé àwọn fẹ́ ṣe president ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ kó rí yín pé ẹ má bà nǹkan jẹ́ ibẹ̀ la jókòó sí mo ti sọ ti pẹ́ mu palariwo ní ẹ̀yin èèyàn mo ní ẹjọ́ torí Ọlọ́run ẹ lọ ṣe nǹkan agbára ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ Odùduwà ní agbára wọ́n wá ń ká wa mọ́lé wọ́n ṣá àwọn èèyàn nítorí pé wọ́n ti tún mọ àṣírí wa níbi tí gbogbo wa ti sọ pé ìbọn ò lè ràn mí ọ̀tá ò lè ràn mí ẹni tó bá wù kó bú mi bẹ́ẹ̀ mọ̀ èmi gan mò ń fetí ara mi gbọ́ nǹkan tí mò ń sọ níbi tá a ti ń bọ̀ tátà ń tó àṣírí ìbọn ò lè ràn mí ọ̀tá ò lè ràn mí àwọn ará bí ò gbébọn wá ka yín mọ́lé wọn ò tiẹ̀ wéṣọ̀ ọ̀tá mọ́ wọ́n wá lọ mú àdá wọ́n wá ń ṣá wa wọ́n wá ń kun èèyàn bí ẹni kun ẹran kódà téèyàn bá ṣe Ọlọ́run ọba gan wọn ò gbọ́dọ̀ pààyàn bá bíbù ṣe pààyàn yìí àwọn custom wọ́n wá dúró wọ́n wá wọnú ọjà àwọn ọmọ Yorùbá wá dúró ẹ wá ń ṣe fídíò tó yẹ kẹ́ kọ́kọ́ ṣẹ́ẹ̀lì wẹ́n tó bá máa kú kó kú wà láìtàláì kí ní dáàbá tí bá wọn pọ̀ wàhálà wọn ò ní stop bí alágbára ṣe wá pọ̀ nìbàdàn tó mi nígbà odidi Bódìjà ó yà mí lẹ́nu o lọ́wọ́ yìí gan ó dàbí pé mo kí yín ó dàbí pé èmi ò wá ní fẹ́ sọ̀rọ̀ sí mi ní fẹ́ wá sọ̀rọ̀ sí Ṣèyí Mákindé mọ́ nítorí pé mo rí pé àwa Yorùbá àti wá fẹ́ fún màyí lọ́rùn gọ́vnà Ṣèyí Mákindé gan ẹ ti fẹ́ sọ di wèrè mo ti wá rí pé system politics ẹ ti wá fẹ́ ba òṣèlú jẹ́ bóyá ìyẹn APC lẹ́ ń ṣe ni o kò yé wa o bóyá PDP lẹ́ ń ṣe ni kò yé wa ẹlòmíì máa sọ̀rọ̀ wọ́n láàrẹ ó lọ báyìí wà láì máa lọ bẹ́ẹ̀ tí n bá ti rí òkodo ọ̀rọ̀ ẹni tó bá ń tẹ̀lé mi ti pẹ́ ó máa mọ̀ pé tí n bá sọ ọ̀rọ̀ kan tí n bá ní ojúlówó ọ̀rọ̀ ẹ̀ máa padà wá sọ pé mo ti rí òdodo ọ̀rọ̀ but àwọn kan máa ní that Ààrẹ Almaroof he always go back and front ọ̀dẹ̀ nìyí ẹ fi orí pípé sọ̀rọ̀ tí ọkọ àtìyàwó bá wà nulẹ̀ tí n bá ṣe ìyàwó mi tí n bá ṣe nǹkan tí ò da ẹ̀tọ́ mi ni láti bẹ̀bẹ̀ tíyàwó mi bá ṣẹ̀ mí ẹ̀tọ́ ẹ̀ ní láti sọ pé baálé mi mo túbá bọ̀ ẹ̀yin tí ń wò pé kò sẹ́ni tó lè ṣe mistake ààrẹ àwọn kan ní mo ti gbowó àwọn kan ní politician ni mi adọ́nkíá ẹni yín pa mí tẹ́ ẹ bá sọrú wa nínú sọ̀rọ̀sọ̀rọ̀ ṣé gbogbo àwọn tẹ́ ẹ̀ ń wò tí wọ́n mọ̀ kọ́kọ́ tó jẹ́ agitation gbogbo ẹnu mo fi sọ torí wọ́n máa bá dójú ẹ̀ àwọn tẹ́ ẹ̀ ń wò tó jẹ́ pé ọ̀rọ̀ Yorùbá tó yẹ kó sọ wọn sọ kàkà tó yẹ kó sọ̀rọ̀ tí a lè fi parapọ̀ àwọn bàbá wa náà ṣépè fún àwọn bàbá tí ò gba 5 million lóṣù oníyẹ̀yẹ́ nìyí àwa wíta àwọn tètè nìkan ẹ máa wá sọ̀rọ̀ olórí ibú làbá yẹn ẹ̀bà kan ṣe kinní kan ó fẹ́yàwó 15 ó ṣe gbá kan tí bàbá ẹ̀ bá lówó á fẹ́ 8 tí bàbá ẹ̀ bá jẹ́ni tó lówó tó lè ṣe á ṣe ipò ọba ni ipò ọba ń jẹ́ ọba lè fẹ́ as much as possible kódà kò bá jẹ́ ọmọ 18 years tó bá ti pé 18 ìjọba Amẹ́ríkà ti sọ pé màá ní 18 years bí ṣe wà mo lè fẹ́ ọmọ 18 years tó bá gbà fún mi nítorí pé ó ti di adult in as much tó bá ti jẹ́ pé òkun pupa tèmi ọ̀pá Mósè mi ó lè wọnú òkun pupa ẹ̀ tí ò ní lára ẹ̀tọ́ mi láti fẹ́ ni tó bá wí wọn láàrẹ so wà ló sọ̀sọ̀kúsọ a lè sòdodo ọ̀rọ̀ olópa wá ẹ jẹ́ repeat ẹ̀ ọmọ 18 years tí mo bá ní agbára láti fẹ́ nǹkan tó bá ti fi lè mú ọ̀pá Mósè mi tó lè wọnú òkun pupa ẹ̀ ẹ̀tọ́ wa fẹ́ àwọn bàbá wa ti ṣe kíní ìlàjì ọjọ́ sí tó dẹ̀ ń ṣẹlẹ̀ aróyìnbó 60 years old tó fi ọmọ 20 years kí ni problem ọmọ Yorùbá ẹ wo kí tó ní jìnnà mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ ìyá mi tí mo ló ń gbé ní ìlú Sẹ̀mẹ̀ yìí ó kó ọ̀rọ̀ tí wọ́n sọ síbí
tẹ́ ẹ bá gbọ́ ẹ mọ̀ pé nǹkan ń bẹ kọ́nà má jẹ́ pé ẹ ní sùúrù. ó gbogbo ọmọ Nàìjíríà ẹ fọ abalẹ̀ kẹ́ gbọ́ lórí ọ̀rọ̀ Ààrẹ Almaroof ṣe ìyá mi a kú gbìyànjú o ẹ máa gbọ́ Ọlọ́run ó mú gbogbo wa dé ilẹ̀ lórí o àṣẹ ìyá mi Yorùbá nation lágbára Ọlọ́run o wàhálà ò ní jẹ́ lásán o ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà mo send the first note yìí sí gbogbo àwọn tó jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá kún ó ṣàánú wa o ráìsì ń wọlé sí nọ́ọ̀tì o náà. tó àwọn èèyàn gbádùn ètò yìí ẹ jọ̀ọ́ ẹ má pe nọ́mbà mi mọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ṣé ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ẹ continue ẹ má bínú. There's no any rice don't come from with air ṣé ń gbọ́ àbí tó ń come with sea orí ilẹ̀ ní ráìsì ń gbà wọlé o mọ́tò ní kó ráìsì wọlé o every single border tí ráìsì bá dẹ̀ fẹ́ gbà custom yóò fún yín ní ọjọ́ tí ẹ ti kó ráìsì yìí kọjá they will open the way wọ́n á sọ pé ọ̀nà wà níjọba yìí custom ló ń ṣí ọ̀nà kalẹ̀ o and every single bag of rice kọ̀ọ̀kan ó ní iye tí custom ń gbà lórí mọ́tò ráìsì tó bá kọjá. ẹ jọ̀ọ́ ẹ bá mi pè yàn wọlé tó bá ti rí tírélà ráìsì ńlá tó kọjá wọ́n ti mọ̀ pé 600 bags ni. ẹ show love ó dàbí pé wọ́n flag wọ́n ti dúró dè mí nígbà tí mo ti ní àṣírí custom ẹ̀yin èèyàn ẹ má fún wọn láyè ẹ gbọ́dọ̀ gbọ́ ilé ẹ má gbọ́ o wàláì ní obìnrin yẹn dìídì ṣe ni ó fi ara balẹ̀ ṣe ni Kútọ́nù ló wà nǹkan ọmọ Yorùbá nìbọ̀ Kútọ́nù ló wà ẹ má gbọ́. which is 2,600 bags which is 12 million. tó bá rí ráìsì tá lẹ́sẹ̀ tó bá kọjá ìyẹn mọ́tò pákó yẹn 300 bags ló ń kó 2,000 lórí báàgì kọ̀ọ̀kan ni ó jẹ́ 6 million. tó bá rí mọ́tò bọ́ọ̀sì tó bá kọjá wọ́n ti mọ̀ pé yẹn ń kó 88 bags ẹni tó bá mẹ́rù dì ládi 85 ládi 90 oníye tó ń gbà. ẹ wo ẹni tó ń sọ̀rọ̀ yìí iṣẹ́ tó ń ṣe ni ìlú yẹn ló wà ẹ bá mi ṣí ètò yìí kó lè kàn án láàkẹ́ wo iṣẹ́ tí kọ́sítọ́ọ̀mù ṣe gbogbo nǹkan náà kan la máa fi máa bú gómìnà wa èmi tún padà tó bá tún ṣẹ̀ lọ́la máa tún yọ pàtòrí sí èmi ò rán yànṣẹ́ o ẹ lè pa á lẹ́ẹ̀mejì o. Almaroof tó bá rí mọ́tò irú ìta ló ń bàdàn yẹn mọ́tò kékeré Nissan kíni yẹn Nissan kékeré tó ń lò yẹn wọ́n ti mọ̀ pé ó ń kó 35 ó ń kó 38 wọ́n ti mọ iye tó ń gbà lórí ẹ̀. mọ́tò kan wà gọ́ọ̀fù náà ń pè é gọ́ọ̀fù ń kó 50 ó ń kó 48 wọ́n bá ti rí gọ́ọ̀fù yẹn wọ́n ti mọ iye tó kó. ṣé ń gbọ́. àfẹn tó bá tú nínú ẹ̀ lẹ́yọ bọ̀ tó bá yẹ pé báàgì gangan lẹ kó wọ́n ti mọ iye tí mọ́tò kọ̀ọ̀kan tó load. tẹ́ ẹ bá ti fẹ́ kúrò níbi tẹ́ ẹ ti load lẹ́ẹ̀tì mú receipt yìí photocopy pẹ̀lú iye pieces ráìsì yẹn lẹ́ẹ̀tì calculate owó yẹn lẹ́ẹ̀tì rap ẹ̀ lẹ́ẹ̀tì gbélé wọn lọ́wọ́. ṣé ń gbọ́. custom ló ń escort gbogbo mọ́tò tí a fi kúrò ní gbogbo ibi tí bọ́dà wà o custom ló ń lead ẹ o because tó bá ti gba owó yẹn tán àwọn ni wọ́n á kọ́kọ́ patrol kọjá orí ẹ kábíyèsí àwọn ni wọ́n á lead mọ́tò àwọn á kọ́ patrol táwọn yòókù wọn bá ti rí i pé àwọn ni wọ́n kọ́ patrol kọjá lọ gbogbo àwọn mọ́tò ráìsì ó wà á tẹ̀lé wọn o. ṣé ń gbọ́. mọ́tò àwa tẹ̀lé wọn tó bá ti rí escort yẹn wọ́n ti rí escort mọ́tò wọn yẹn kò ní wulẹ̀ bọ́dà mọ́ ẹnu tí wọ́n mọ̀ focus ni pé iye mọ́tò tó kọjá kó máa jọ́ọ̀tì ẹ̀ kalẹ̀ torí pé wọ́n ti mọ iye tí mọ́tò kọ̀ọ̀kan load kó máa jọ́ọ̀tì ẹ̀ kalẹ̀. ẹ dẹ̀ fi mí lọ́rùn lẹ̀ ẹ jẹ́ ká gbádùn. agbòrò ní ṣọ́ọ̀bù àwọn ìyá wa tẹ̀ wá ń fọ́ ṣọ́ọ̀bù bẹ́ẹ̀ tí wọ́n ń kó the same rice tó ṣe pẹ́yìn náà lẹ fi ọ̀nà kalẹ̀ pé kí ráìsì yẹn kọjá wọn ò gbé gborí omi o wọn ò dẹ̀ gbé gba plane òkú ráìsì o mọ́tò ló ń lòdù ráìsì o ẹ̀dẹ̀ ti gba tàríf lórí ẹ̀ ẹ̀dẹ̀ ti gba owó tó fi kọjá ẹ̀ náà lẹ́tùn wá wá ṣọ́ọ̀bù tẹ́wàá kó local rice wọ́n ń sọ yìí gbogbo ọmọ Nàìjíríà jẹ́bà ló po ní ráìsì local pọ̀ sí. bóyá kò lajú ẹ. mo ti fún ọwọ́ ara mi tí mo ti mú ẹsẹ̀ ara mi rìn lọ sí jẹ́bà. Grace of God a tún máa ṣe ṣó yìí lọ́la. wọ́n ṣe ń bẹ̀yẹ ráìsì ní gbogbo. ẹ̀yin èèyàn tó bá di 12 lọ́la ìpàdé mi tún ṣe ṣó lọ́la mo wá fẹ́ fi ara mi lẹ̀ fún ọ̀la again bóyá màá máa ṣe ní Monday and Tuesday ẹ máa gbọ́dọ̀ yín lọ o. product tí wọ́n ní bẹ̀ yẹn ráìsì ni wọn ò ní nǹkan kan méjì tí wọ́n ń ṣe nílùú wọn
ráìsì ni àmì kò Ọlọ́run bá sírù flag kíye wọn. kìlómítà tẹ́ bá rìn ráìsì náà ń ṣe ń bẹ̀ lẹ́yìn tẹ́ bá ra local rice tán tó bá fẹ́ ráìsì yẹn lójú yín tó bá báàgì ẹ̀ ẹ̀rọ̀sẹ̀ tó wá gbé lọ sí the stone. Better signal. What is going on? Ṣé ibi tí mo wà yóò dáa? Ta fún yín àti kàńdá tó wà lára rice. Bóyá kí n tún change tẹ́ bá ra full bag of rice tẹ́ bá ra báàgì rice báwọn ṣe ń di báàgì tí wọ́n yàtọ̀ báàgì kan àbọ̀ lẹ́bàá ń bẹ̀ because wọ́n ní kinní kan tó ń jẹ́ kóbí owú kóbí owú yẹn ó tóbi ju kóńgò tiwa lọ tá à ń pè ní 1 kg. so tó bá fi kóbí owú yẹn yọ 60 sínú àpò yẹn tó bá dì fún yín tó bá calculate pẹ̀lú kóbí owú yẹn tó bá rán tán ẹ̀yin á wá gbé lọ the stone ibi the stone yẹn wọ́n ti fẹ́ kàńdá kúrò wọ́n lè the stone yẹn wá yọ òkúta kúrò tó bá yọ kúrò tán kóbí owú 60 tí wọ́n yọ yẹn lè mọ́ bá 55 tẹ́ bá rí báàgì ráìsì yẹn tán nígbà téèyàn ṣiṣẹ́ fún sẹ́ni o tẹ́ bá gbé wọ bí tẹ́ ti fẹ́ tà tí fọ́rìn bá ṣèṣì wọlé ẹ lè rí yẹn ta o lókà tún wọn ju fọ́rìn lọ. ṣe tún gbọ́. ráìsì dẹ̀ ń wọlé haúsá. ìyá mi mo mọ̀ dáadáa kan. ọ̀nà méjèèjì tí wọ́n fi láwọn blọ́ọ̀kì kí nǹkan oúnjẹ má wọlé first wọ́n ní kó oúnjẹ má wọlé kí ráìsì má wọlé ká lè máa jẹ lókà ẹ bá wa bí wọ́n pé sí local rice ṣe jẹ without the stone. tẹ́yà bá jẹ stone mọ́ ráìsì lẹ́nìí tó jẹ òkúta mọ́ ráìsì lọ́la ẹ jọ ṣé èèyàn ò ní what's it called. appendix nìyẹn. mi mọ ẹ bá mi dákọ rẹ ìyá ni tẹ́yà bá ti jẹ ráìsì mọ́kúta lẹ́nìí tó jẹ ráìsì mọ́kúta lọ́la. bad network ó lágbára. ẹ ti ṣùṣàn òtítún ráìsì wàhálà òtítún ní dé ìyẹn nìyẹn o lórí àkọ́kọ́ pé kíláàsì máa wọlé ká jẹ ẹ bá wa bẹ̀rẹ̀ sí local rice ó ṣe rà local rice wọn o òkúta wà ní local rice o wọn ò gbìyànjú yẹn kí wọ́n lọ rú ibi Kútọ́nù kí wọ́n lọ kún ibi tí wọ́n ti síìdì tí wọ́n ń lò tí wọ́n fi ń gbé ráìsì yẹn káwọn náà mú wá sí Nàìjíríà ká máa gbìn bí wọn ò ṣe yẹn o wọ́n ní ká ẹ máa jẹ ráìsì pẹ̀lú òkúta pẹ̀lú kàńdá kọ́ táwọn yẹn bá yọ kàńdá kúrò nínú ráìsì wọn kò lè pay fún wọn tó bá yọ òkúta kúrò nínú ráìsì wọn kò lè pay òkúta àti ráìsì because ilẹ̀ẹ́lẹ̀ ni wọ́n ń sá ráìsì sí ilẹ̀ẹ́lẹ̀ ni wọ́n ń tẹ́ ní àbí tí wọ́n ń tẹ́ báàgì ńláńlá tí wọ́n ń sá sí tó bá bọ́ọ̀lì ẹ̀ tán gbogbo ẹ̀ ni mo witness tó bá dẹ̀ dì í fún yín ẹ̀yin lẹ́sẹ̀ wá lọ di stone ẹ̀ lẹ́ lọ fẹ́ kàńdá ẹ wàá rí báàgì ẹ̀ tẹ́ bá rí báàgì ẹ̀ tẹ́ yọ di stone tán kò lè pé fún yàn mọ́ so ó better rice what's it called foreign rice ó tún lẹ́sì ju local rice lọ. lẹ́yìn náà wọ́n ní torí amination pé kí wọ́n mọ̀ kó amination wọlé amination Niger ni wọ́n ti ń kó wọlé o. ṣé ń gbọ́ ké Balógun gbogbo àwọn aráabí tí wọ́n kó fún àwọn Niger àwọn Fúlàní yẹn nínú báàgì tó bá ti báàgì bọ́sikọ̀rọ̀ tó ń kó wọlé ni wọ́n ń di ọta mọ́ ibẹ̀ ni wọ́n fi ń kó ọta kìí ṣe bá aṣọ ni wọ́n ń kó yàtọ̀ fáwọn brọ́dà wa tán jẹ́ Ìgbò àwọn lọ ṣe bísínẹ́sì títí wọn ni aṣọ ni wọ́n ń kó wọlé òkìrìkà ni wọ́n ń kó àmọ́ àwọn ará bítà ń sọ yìí. ẹlòmíà máa wo show orí péyàn ṣe kàn wá dé péyàn èkéní yóò make sense náà ẹ má máa interrupt show. determination tí wọ́n yàtọ̀ fáwọn kó kìrìkà wọlé o Nìjẹ́ yìí náà ni wọ́n ń gbé gba òkè ṣe Nàìjíríà o ìjọba dẹ̀ mọ̀ o Ọlọ́run nìkan ló lè ṣàánú wa tí ó bá wa kó sáwọn aṣíwájú wa àwọn olórí Yorùbá wa àwọn bàbá wa yóò bá wa kó sí wọn lẹ́mìí kí wọ́n ṣàánú wa o. ó gbogbo ọmọ Nàìjíríà ẹ kú ètò ààrẹ Almaroof a kú gbìyànjú o Ọlọ́run ó mú gbogbo wa dé ilẹ̀ lórí o Yorùbá nation lágbára Ọlọ́run o aláwọ̀ lè jẹ́ lásán o. ẹ jọ̀ọ́ gbogbo ọmọ Nàìjíríà mo send the first note yìí sí gbogbo àwọn tó jẹ́ olórí wa nílẹ̀ Yorùbá kún ó ṣàánú wa o. ráìsì ń wọlé sí nọ́ọ̀tì o ráìsì ń gba Nìjẹ́ ó ń gba bẹ́ẹ̀ wọlé ó ń gba Mali ó ń gba bẹ́ẹ̀ wọ nọ́ọ̀tì o. as I was saying now ráìsì 15,500 ẹ máa gbọ́ o 15,700 ní ráìsì ní north ní foreign rice ṣé ń gbọ́ ráìsì ń wọlé tó pé foreign bá wọlé gan foreign gan tún cheap ju local rice lọ
fọ́nì táwọn ń sọ yìí tán ni wọ́n ń lọ sí ọjà ní ṣọ́ọ̀bù àwọn ìyá wa tán lọ kó ráìsì yẹn kọ́sítọ́ọ̀mù máa ń pa gbogbo ráìsì tó bá wọlé a single bag of rice ibẹ̀ mo fẹ́ kẹ́ gbọ́ tó bá wọ inú ọjà kọ́sítọ́ọ̀mù máa ń pa ẹ̀ o there's no any rice tó ń come from with air àbí tó ń come with sea orí ilẹ̀ ní ráìsì ń gbà wọlé o mọ́tò ní kó ráìsì wọlé o every single border tí ráìsì bá dẹ̀ fẹ́ gbà custom ni ó fún yín ní ọjọ́ tí ẹ ti kó ráìsì yìí kọjá they will open the way wọ́n á sọ pé ọ̀nà wà níjọba yìí custom ló ń ṣí ọ̀nà kalẹ̀ o and every single bag of rice kọ̀ọ̀kan ó ní iye tí custom ń gbà lórí mọ́tò ráìsì tó bá kọjá tó bá ti rí tírélà ráìsì ńlá tó kọjá wọ́n ti mọ̀ pé 600 bags nìyẹn which is 2,600 bags 12 million which is 12 million tó bá rí ráìsì tán lẹ́sẹ̀ tó bá kọjá ìyẹn mọ́tò pákó yẹn 300 bags ló ń kó 2,000 lórí báàgì kọ̀ọ̀kan ni ṣé ń gbọ́ ó jẹ́ 6 million tó bá rí mọ́tò bọ́ọ̀sì tó bá kọjá wọ́n ti mọ̀ pé yẹn ń kó 88 bags ẹni tó bá mẹ́rù dì ládi 85 á di 90 oníye tó ń gbà Almaroof tó bá rí mọ́tò irú ìta ló ń bàdàn yẹn mọ́tò kékeré kórópin là ń pè é Nissan kékeré tó ń lò yẹn wọ́n ti mọ̀ pé ó kó 35 ó kó 38 wọ́n ti mọ̀ iye tó ń gbà lórí ẹ̀ mọ́tò kan wà gọ́ọ̀fù náà ń pè é gọ́ọ̀fù ń kó 50 ó ń kó 48 ó ti pọ̀ jù wọ́n bá ti rí gọ́ọ̀fù yẹn wọ́n ti mọ̀ iye tó kó àfẹn tó bá tú nínú ẹ̀ lẹ́yọ wọ́n tó bá yẹ pé báàgì gangan lẹ kó wọ́n ti mọ̀ iye tí mọ́tò kọ̀ọ̀kan tó load tẹ́ ẹ bá ti fẹ́ kúrò níbi tẹ́ ẹ ti load lẹ́ẹ̀tì mú receipt yìí photocopy pẹ̀lú iye pieces rice yẹn lẹ́ẹ̀tì calculate owó yẹn lẹ́ẹ̀tì rápò lẹ́ẹ̀tì gbélé wọn lọ́wọ́ custom ló ń escort gbogbo mọ́tò tí a fi kúrò ní gbogbo ibi tí bọ́dà wà o custom ló ń lead ẹ o because tó bá ti gba owó yẹn tán àwọn ni wọ́n á kọ́kọ́ patrol kọjá àwọn ni wọ́n á lead mọ́tò àwọn á kọ́ patrol táwọn yòókù wọn bá ti rí i pé àwọn ni wọ́n kọ́ patrol kọjá lọ gbogbo àwọn mọ́tò ráìsì ó wà á tẹ̀lé wọn thank you correction mọ́tò àwa tẹ̀lé wọn tó bá ti rí escort yẹn wọ́n ti rí escort mọ́tò wọn yẹn wọn ò ní wulẹ̀ bọ́dà mọ́. ṣé rí ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ yẹn dé nìyẹn torí mo repeat yẹn torí network yẹn ó dàbí tí mo jókòó sílẹ̀ nǹkan ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín eléyìí ò fariwo ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ right now ni pé àwọn ìjọba táwa ní west tó jẹ́ Yorùbá gbogbo àwọn gọ́vnà wa wọn ò lẹ́nu ọ̀rọ̀ àṣẹ tó wá látòkè náà ń tẹ̀lé àṣẹ yẹn làwọn ò fẹ́ kó ṣẹlẹ̀ láṣẹ fẹ́ pé a fẹ́ Yorùbá nation now a fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu agitation kankan ẹ gbàgbé èpè ẹ gbàgbé Aláàfin ò ṣe dáadáa Ọọ̀ni ò dúró déédéé somebody tap this man ẹ jọ̀ọ́ mo wà lórí show stop calling this number ẹ má bà show yìí jẹ́ fún mi now ẹ mọ nọ́mbà tí mo fi ń ṣe show lélẹ̀ is 202-855-1748 àmì ìsọfún yìí pé mo fẹ́ gba call anybody ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tá a fẹ́ ẹ jẹ́ ká sọ kó yí every one of us ṣe níbi tá à ń lọ èmi ṣe rìkọ́dì yẹn fún mi pé kí n play ẹni kí ló dé táwọn ọmọ Yorùbá ń ṣe báyìí mo wá ń sọ̀rọ̀ kan mú ní ẹ̀yin ọmọ Yorùbá ṣe ní àlè jókòó ká gbọ́wọ́ lẹ́rọ nílé àlè jókòó ká rò pé a fẹ́ gba Yorùbá nation ká sùn ká fọwọ́ rọrí ní Kìṣí ní 3 days ago àwọn pípù yìí wọ́n ti tún lọ pa wá wọ́n pa èèyàn 15 people more than that ní ìtarí wọ́n wá ṣúùtì wọn níbọn o wọ́n ṣá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ tó yẹ pé kódà tí wọ́n bá ṣá ẹran gan ẹ lè rí ẹran yẹn mú jẹ èmi dẹ̀ ń sọ fáwọn èèyàn wa yìí pé àwọn àṣírí oríṣiríṣi ìbọn ò lè ràn mí kíní kan ò lè ràn mí ẹ ń bọ́ta ẹlòmíà pé kíní kan ẹ pa àwọn alágbára ẹ pa àwọn bàbá yìí ẹ máa bí wọn lọ́rọ̀ ẹ máa tó àṣírí ara yín ẹ máa gbé síta wọ́n wá ń wo ẹjọ́ ẹ pé bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wàláhì tí ó bá sí pé kò yẹ kéèyàn ṣe pé
Fúlàní wà lórí péjì tó wò mí tó dá mi lójú tó bá ní pé Fúlàní wà ní orí péjì tó wò mí tó fún wọn ní information kódà tó bá wò tá a bá ṣètò àti láwọn ọmọ Yorùbá àwọn alábọ̀dé tó jẹ́ pé owó ẹkún náà máa padà gbàgbẹ̀yìn torówó tó ń gbà tó fi ń ṣe àṣírí wa fún wọn yẹn Ọlọ́run ọlọ́jọ́ ìní tó jẹ́ pé Odùduwà nation àti kọjá 50% ọ̀ọ́bì ètè láàrin ìrìgbà kí bó ṣe ọ̀ọ́bì ètè láàrin ìrìgbà àti kọjá 50%. ṣé mo pé mo ní ta bá jókòó tó bá bí wa màmá wa máa fún wa lọ́yàn tó bá yá máa fìdí wa lélẹ̀ tó bá yá máa gbọ́wọ́ lélẹ̀ àfẹ́ máa rá ọmọ mi ìjà wèrè débi ọmọ mi I'm very sorry to say ọmọ mi ìyá ògbólógbò débi pé ó máa dìde lọ́wọ́ kan ni tẹ́ bá gbé jókòó báyìí kò tẹ̀ ní báyìí rá ó máa náwó gan kíní báyìí ni ló máa dìde ẹjọ́ àràmọ́ o a ti dìde báyìí kákan sọ̀rọ̀ olóńdàwárú èèyàn ọmọ kóòtù òjìrì ẹjọ́ torí Ọlọ́run ẹ fi ẹ̀sìn wa sínú ilé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin bọ́dà mi kò ká yín lára tó mi o wàláì kò ká yín lára tó mi mo dẹ̀ máa ń sọ èmi tí ń ṣe ṣóò yìí tipẹ́tipẹ́ kó tó di pé àwọn kan wá dé wọ́n dé ní 5 minutes ago tó jẹ́ pé nǹkan tó yẹ kẹ́ ẹ sọ ẹ tún fẹ́ máa dá wàhálà nílẹ̀ kóòtù òjìrè ọ̀rọ̀ bọ̀ ìyẹn ni point àkọ́kọ́ ẹ rí i pé mo ti bẹ̀rẹ̀ láti bíi 2 weeks ago àwọn kan mi mo fẹ́ máa fi ṣe point ni mi ò kàn fẹ́ máa bẹ́ from one place to other mo fẹ́ tún wá bọ́ sórí bàbá mi bàbá wa Professor Banji Akíntóyè ṣe rí bàbá wa Banji tá à ń sọ yìí bàbá yìí mo mọ̀ pé èèyàn kan wà lọ́run live pẹ̀lú wọn bàbá yìí ó ní the only man tó ṣíwájú wa bàbá yìí ní àwọn kọ̀ọ̀kan gbẹnu ẹ̀ sọ̀rọ̀ bàbá yìí ní oníkálukú wa ń tẹ̀lé láì jẹ́ pé bàbá yìí ń sọ̀rọ̀ báyìí kíní yóò lè lọ báyìí ìwọ tó o bá lò ó lówó tó o bá lò ó lọ́lá o kàwé tó Professor Banji o ní gbogbo àwọn tàkì ṣe agitation yìí kò sẹ́ni tó mọ ìtàn Yorùbá kò sẹ́ni tó mọ ìtàn Nàìjíríà tó àwọn bàbá ìtorí àwọn labaláyé àwọn náà bí wa ẹ bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin Afẹ́nifẹ́re mo fi àsìkò yìí 1 minute silence fún brother wa tó kú nínú àwọn ọmọ Yorùbá tó ń jà fún wa ìṣẹ́jú kan. Ọlọ́run bá tẹ́wọ́ sáfẹ́fẹ́ rẹ̀ ẹni bá ti kú ayé ò lè parẹ́ mo máa ń tẹnu mọ́ níjọ́ tó o bá ti kú láyé tiẹ̀ ti parẹ́ ayé ò lè parẹ́ in as much tó o bá ti bímọ ayé ò tún lè parẹ́ tó o bá bímọ nítorí o lẹ́bi òde lábúrò àmọ́jọ́ tó ní kálukú wa bá ti ṣíwọ́ ọṣẹ́ ìjọ náà láyé tiẹ̀ parẹ́ ìjọ yẹn ló máa fìlì fúnra rẹ̀ pé ayé ti parẹ́ ẹ má jẹ́ kéèyàn kan tàn wá ọmọ Yorùbá tó dájú lèmi èmi kú onúwó tó wóró ọyàn ni mo mú gàrí mo dẹ̀ mú ẹ̀kọ́ bàbà ẹ̀kọ́ ògì omi àmù náà fi tán èmi ò ń ṣe ọmọ bọ̀tá o èmi ò ń ṣe bọ́tà ẹ má wulẹ̀ tọ́ra yín jẹ téèyàn kan bá ń worúwà tó la fẹ́ fọ́ọ̀mù tí n bá sọ òyìnbó ìsọkúsọ ni màá sọ màá ṣe mistake mi ìgbé èbò Yorùbá bínibí yìí ẹ jẹ́ ká correct ara wa ẹ bá mi sọ fún bàbá wa Akíntóyè náà bàbá ti sọ̀rọ̀ ìdí tó fi sọ òyìnbó kí àwọn international level kó lè gbọ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ rẹ̀ ó ní bàbá wa fi ń sọ lóyìnbó tó ráwọ̀ èèyàn béèrè question yẹn èmi náà wá sọ bàbá pé bàbá ẹ máa bá wa dẹ́ díẹ̀díẹ̀ ẹ máa bá wa sún Yorùbá yẹn sí nítorí pé tá a bá gba kínní yìí Yorùbá la máa fi ṣe gbogbo nǹkan tá à ń ṣe o a lè wá mú èdè òyìnbó ní second language wa o but Yorùbá yìí ó important ẹ̀yin Afẹ́nifẹ́re YWC YNNN àti kíná pè wọ́n kíní kan ọ̀nà vice ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ ká pawọ́ pọ̀
Afẹ́nifẹ́re YWC YNNN àtàwọn tó bá kù ẹ jẹ́ ká sowọ́pọ̀ mọ́ bàbá yìí. Mo tún rí pé nínú àwọn tá tún ṣe agitation a tún bára wa jà. Àwọn kan so mọ́ bàbá Bánjí, àwọn kan so mọ́ àwọn Afẹ́nifẹ́re, àwọn kan so mọ́ YWC, àwọn kan so mọ́ WNN. Ẹ bọ́ síbi ká ẹ wá gbọ́ ọ̀rọ̀. Ìwọ tó bá fẹ́ wo Yorùbá Nation dáadáa ẹ lọ sórí Ààrẹ Almaroof TV lórí YouTube ẹ subscribe. Kò ná yín ní kankan o, kò ná yín ní kankan o, £1 báyìí kò ná yín. Torí ẹlòmíì máa ń pè tí bá tẹ̀sán sáà ń yọ owó tó fi káàdì síbẹ̀ ni. Ìwọ̀nba ìwé tá a kà yìí náà kọ́nà máa ṣàánú wa. Ṣáà fi káàdì ibẹ̀ ni. Fi káàdì síbẹ̀. Subscription yẹn ni pé ẹ̀yin tẹ́ ń follow mi tẹ́ ẹ fẹ́ràn Ààrẹ ẹ̀dẹ̀ fẹ́ kémi náà máa ṣe show yìí. Torí èmi lèmi ń làágùn mò ń jókòó 4-3 hours níbi gbogbo ilẹ̀ rí. Àwọn kan wá ń gbé show mi wọ́n dẹ̀ lọ fi ń gbowó. Èmi dẹ̀ ń ṣiṣẹ́ fún wọn. Ẹjọ́ mi ń ṣiṣẹ́ fún oníṣẹ́ mọ́. Ìwọ tó bá gbé show mi without my permission màá report ẹ fún YouTube. Mo ti ṣí YouTube channel mi Ààrẹ Almaroof. Ààrẹ Almaroof TV nìkan ni. Ó lè gbé Babagun, ó lè gbé irọ́ o. Ààrẹ Almaroof TV ẹ ràn mí lọ́wọ́. Ẹ wò pé torí kíní yóò báyìí mo fẹ́ gbé lọ sí another dimension. Ó ní ẹ ti kọ́kọ́ nígbà tá à ń ṣe test kíní yóò wọlé bọ́ engineer yẹn bá mi ṣe lọ́wọ́. Dimension tá máa gbé lọ gbogbo ọ̀nà máa gbọ́. Ṣé fẹ́ gbọ́ ìròyìn Amẹ́ríkà máa gbé níbi tá à ń bọ̀ yìí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń dúró but gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá rẹ́dì tẹ́ ẹ lè fi $50, $5,000, $10 ẹnìkan wà ń bì. Alhaji Nuru ló ń jẹ́ ẹ kàn sí wọn. Kò ṣe dandan kẹ́ ẹ wà lórí gúrùpù wa ẹ kàn bá wa dáwó sí kinní yìí. A fẹ́ broadcast kinní yìí ní CNN. A fẹ́ ṣe ní ABC channel. Àwo ní gúrùpù wa àwo ń gba GoFundMe o. Ẹ lè fún wa cash app. Àwọn tó dẹ̀ wà nínú gúrùpù tiwa wọ́n san lórí. Àwọn tó kàwé, àwọn tí ọpọlọ wọn pé, àwọn tó ṣe secretary wa, àwọn tó ṣe treasurer, àwọn tó wà nídìí accounting ẹ lè yọ one dime. Ṣé fẹ́ gbọ́ Ọlọ́run kẹ́ gbogbo àwọn tá wà lórí òyìnbó. Àwọn tá wà lórí gúrùpù náà Odùduwà in diaspora. Number 1 ní gbogbo America. Ẹni tó bá ní number 2 ni kó mú jáde. This group was registered in District of Columbia, United States of America. Ó wà registered ní state capital ìlú tá a pè ní ìlú America. Ẹ̀yin Afẹ́nifẹ́re, ẹ̀yin olórí Afẹ́nifẹ́re, WYC, WNN, Odùduwà Progress, OPU, OPC. Bàbá mi Kábíyèsí Lógún Ọ̀fẹ́, mo kí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹ ti mọ̀ mí. Bá Ààrẹ bá tún ṣe tí ò dá lọ́la, á tún sọ pé ìkúkú bú Ààrẹ. Tèmi ni pé bàbá yẹ jáde ibìkan náà la wà. Ààrẹ Gani, Ìbà Gani Adam, Ìgè. Mo kí ẹ o Lógún Ọ̀fẹ́. Irúkẹrẹ òun la fi kí. Tí n bá dẹ̀ kí Ààrẹ tí n bá rí, ìn lè dọ̀bálẹ̀. Ìn sì ní bọ́ lọ́wọ́ bí ṣe kiri. Torọ́ ọmọ ọba lèmi. Ẹni ẹ rí ẹ bí o. Ọmọ Ọ̀yọ́ Aláàfin là wa. Ẹ wá jẹ́ ká ṣe kínní ní pé ẹ jọ̀ọ́ mo àmọ́ àwọn kan wà mo mọ ọmọọba Adéníyì bàbá Afẹ́nifẹ́re ti kú àwọn tó jẹ́ bẹ̀ but àwọn tó ń lead ẹ̀ afẹ́ kò sí bí èèyàn ṣe lè dájọ́ lẹ̀ tó bá kú ìjọ ò ní kú àwọn kan ló máa continue ẹ jọ̀ọ́ Odùduwà in progress Yorùbá nation yìí gangan ni kẹjẹ́ ká face ẹ jẹ́ kí gbogbo wa àwọn kan ń ṣọ̀tẹ̀ bàbá wọ́n ní bàbá ń ṣe kinní kan wọ́n ní bàbá ṣé bàbá kówó jẹ ni kò yé wa wàláhì ṣe ti rí èmi ìdí ìdápẹ́ bàbá yẹn wọ̀nà wọn báyìí o èmi ò ń parọ́ àmọ́ tó bá connect mi mò ń bá wọn sọ̀rọ̀ nítorí pé bàbá yìí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu bàbá wọ́n ní bàbá ò jáde president o Yorùbá nation la fẹ́ gbà ẹ̀yin ọmọ kóòtù òjire ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ẹ̀yin OPC ẹ jọ̀ọ́ torí Ọlọ́run
bàbá wa Gani Adams àti gbogbo àwọn OPC OPU tẹ́ ẹ bá wà ẹjọ́ ọ̀nà wo la fẹ́ fi ṣiṣẹ́ lórí táwọn kọ́sítọ́ọ̀mù yìí àwọn oníbodè gbó àbí kí náà pè wọ́n Yorùbá ẹjọ́ ẹ rán mi létí ẹ má sọ pé nobody ṣọ̀tẹ̀ Kọ́láwọlé kò sọ́kọ́ wọ́n fẹ́ ṣọ̀tẹ̀ pa ni tó bá ti sọ pé nobody ṣọ̀tẹ̀ ó wà lára wọn àní ẹ má jẹ́ ká bára wa jà ẹ fi hóhó sílẹ̀ bàbá Professor Banji Akíntóyè ò sọ fún yín pé òun fẹ́ jọba are you the one even calling my phone mi lérò bẹ́ẹ̀ Kọ́láwọlé jọ tó lọ má pe aago mi mọ́ tí bá ti ṣe ṣó Almaroof Kọ́láwọlé kò sọ́kọ́ má pe aago mi tí bá ti ṣe ṣó mi láìkí ẹ fi kíní ẹ kàn fi ba ṣó jẹ́ fún mi ni and you continue calling ẹ dẹ̀ ní pé mo wọ̀ live mo ti ní tẹ́ bá fẹ́ pé ẹ pè mí sórí +202 855 1748 ó ní ẹlẹ́ lè pè mí sí tẹ́ bá ní ẹni correction bọ́ lọ́wọ́ èmi ìfẹ́ gbọ́ correction torí mo mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ máa sọ ẹ fẹ́ against ọ̀rọ̀ mi ni and I'm not ready to listen to anybody lórí level yìí ẹ fi bàbá yìí lẹ̀ bẹ́ẹ̀ ni Afẹ́nifẹ́re PDP and APC wọ́n fẹ́ restructure àwọn òfẹ́ kò lè ṣẹlẹ̀ okay thank you very much well done okay ó ti yé mi nǹkan tó fi ń ṣe ọ̀tẹ̀ bàbá yẹn restructure yẹn ló máa pa gbogbo yín ẹ lè ṣe kankan fáwọn ọ̀tẹ̀ ẹ bá pa wá ẹlòmíà dìde yíbi táwọn abadé ìyàwó bẹ̀rù ẹni kankan o ẹ tẹ̀ wá ní kúkọ̀ tẹ fẹ́ fi ṣe fáwa àfi tó o bá fẹ́ parẹ́ ló kù níbi táwa ń lọ yìí àwa dúró lórí Yorùbá ni èmi ti kúrò nínú ẹni wà lẹ́ẹ̀kẹ́gbẹ́ 200 million wá mi lè gbà á tí n bá gba 200 million lọ́wọ́ yìí tí n bá dàárọ̀ láńkọ́ mi ò lè gbà á mo kẹ́tara mi àsìná pé mo wà nínú ẹnìkan tó jẹ́ ẹni tó gbẹnusọ fún Odùduwà tó sọ̀rọ̀ fún Yorùbá nation kí ló dé tí ọmọ Yorùbá tá à ń ṣe ọ̀tẹ̀ ara wa ọ̀tẹ̀ lẹ́ ń ṣe ó lè ní gbogbo yín bàbá bá ń jí yìí bàbá yìí ò lówó lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ló ń ṣe agitation tẹ́ fẹ́ referendum ó lè ní ṣe fẹ́ gbọ́ pàkúté ti mú yín lọ́wọ́ Ààrẹ Gani Adams ti sọ̀rọ̀ Lógún Ọ̀fẹ́ ti sọ̀rọ̀ Lógún Ọ̀fẹ́ ti sọ̀rọ̀ ó níbi tọ́mọ Yorùbá bá ń lọ lòun lọ ó dùn mí táàrí kíní ìṣeré ni ẹ bá máa rí bí ẹnjìníà mi ṣe máa put kíní ẹ̀yìn tẹ́ máa rí. ẹ ṣe àsìkò oorun ni yín ò ní àfẹ̀sílẹ̀ yín ò ní amákìrùn ákì àmọ́ ẹ̀sìn bàbá ńlá wa ẹ̀sìn tiwa ni a lè fi ilẹ̀ ẹ má fi Kùránì àti Bíbélì ẹ má fi gba 25 cent lọ́wọ́ wa àti lajú òdodo mo sọ fún yín yín ò ní mákìrùn bí babaláwo fún mi gbẹ́rẹ́ màá gbà á mọ́ sísí látàrí mi màá gbà á ẹ má tanra yín jẹ ìwọ tó o bá lọ́mọ ọkùnrin tó wà ní 70 80 90 years àtọmọbìnrin ẹ̀yẹ fowó ṣe fẹ́ àfáṣọ̀nù mọ́ ẹ lọ tọ́jú ọmọ yín K-Money Balógun o mọ̀ ìwọ náà mọ̀ brọ́dẹ̀ o kúkú mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí kò sí rọ́dírù àwa yìí fẹ́ pa tó máa já mi wà bí èmi ò ní rọ́pa àbúrò mi lẹ́ni tí mo pè yí K-Money ó ti mọ̀ mí sì kò sọ̀rọ̀ 35 years no be today àwa ti kú òun ẹni téèyàn ń halẹ̀ mọ́ a máa dákẹ́ o àmọ́ tẹ́ bá kọlù wá àfún yín tán ẹ̀yin Afẹ́nifẹ́re èmi ò bú yín WYC àti WNN yín tẹ́mi fẹ́ sọ ni pé ẹ jẹ́ ká parapọ̀ ká bá bàbá yìí sọ̀rọ̀ ẹ jẹ́ kí gbogbo wa wà lójú kan ẹ̀yin ọmọ Yorùbá à ń sáré à sí lójú kan o èmi wí tèmi à sí lójú kan o ẹ má jẹ́ kí iṣẹ́ tà ń ṣe iṣẹ́ lásán irú èmi àtàwọn kọ̀ọ̀kan tó ń pariwo àgbowó ń bẹ àwa mọ àwọn tó fẹ́ fi kíní yìí ṣiṣẹ́ owó àwọn ò gbowó àmẹ́mi náà wá fẹ́ gbé dàmẹ́sọ̀ tèmi náà lọ sórí YouTube mo fẹ́ kí gbogbo àgbáyé rí mo mọ̀ pé ń rí mo léyàn 400 something bíi ẹ jọ̀ọ́
Ọlọ́run ni mo fi bẹ̀ yín ẹ subscribe sórí YouTube channel mi ó yẹ kí n lè rí 1000 subscription nínú ọ̀sẹ̀ yìí last week ni mo bẹ̀rẹ̀ mo ti rí bí 200 ẹ subscribe sórí ẹ wọn ń charge fún red button yẹn kẹ́kọ̀ọ́ tẹ́ni pàkà Ààrẹ Almaroof lórí Facebook lórí YouTube fan page mi Ààrẹ Almaroof fan page ẹ like ẹ torí tó bá yá orí fan page mi ó ní mo ti máa show kíní fún yín mo ò ní ṣe lórí show mọ́ ẹni tó ń pè mí máa lágbára o mi fẹ́ gba kọ́ọ̀lù o bàbá brother mi ṣé ẹ jẹ́ kí n ṣe tán kí n pè yín ok mo ti gbọ́ màá ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ dúró ẹ má lọ ẹgbẹ́ sọ̀rọ̀ yín bàbá tá a bá sọ̀rọ̀ Afẹ́nifẹ́re tàbí tá a sọ̀rọ̀ YWC tàbí a sọ̀rọ̀ NNN àbí tá a sọ̀rọ̀ OPC bàbá anybody lè tààbù kan tó bá wọ̀n tèmi ni pé kí wọ́n sopọ̀ àwọn kan ní referendum náà ń fẹ́ èmi ò mọ̀ but èmi ò bú wọn tèmi ni pé èmi fẹ́ pé kí gbogbo wa ká come together àìjẹ́ sẹ́ni David Hamilton tá a bá sì dúró lórí pé èèyàn kan sọ pé ẹnìkan ò mọ̀rọ̀ sọ ẹnìkan ṣe báyìí wà látàlá tí Jésù máa fi dé àníròdùdù àgbẹ̀ ìpè kọ́ o èpè kọ́ gbogbo ẹnu mo fi sọ èmi ò sí lẹ́yìn gbogbo èèyàn kan sọ pé kinní kan no but ibi tí mo sọ ni David Hamilton ẹ wà lára number 1 tí mo respect jù nínú àwọn tó ṣe agitation yìí and I will never disrespect you ṣó ti yé yín but ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe jẹ́ ẹ̀gbọ́n sí mi yìí lèmi náà jẹ́ ẹ̀gbọ́n sí àwọn kan ṣẹ́rí tá bá ti wá fún yín ní ọ̀wọ̀ yẹn ẹ̀yin náà ẹ máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ èmi ò sọ pé wọ́n ṣe nǹkan tí ò dáa bọ̀ kọ́ jẹ́ ká kóra wa pọ̀ tí a bá ti ṣe ẹyọ kan bàbá a kàn jẹra wá yà ni o tẹ́ bá wù yín kẹ́ gbọ́ mi o ẹ bá bínú o mo mọ̀ pé ẹ̀ ní bínú bọ̀ bàbá ṣẹ́rí Afẹ́nifẹ́re OPC o OPU o gbogbo nǹkan tó ń sọ ṣẹ́rí kò ń ṣe ọ̀rọ̀ tí ó jẹ́ pé gbogbo àmà máa sá sẹ́yìn àsìkò yìí tó yẹ ká túra wa jọ ni ẹ jẹ́ fún yín sample Aláàfin Ọ̀yọ́ nígbà tí gbogbo wa ń sọ̀rọ̀ mo ti máa ń sọ ti pé èmi bá bàbá mi sọ̀rọ̀ a dẹ̀ ń sọ fún yín pé àwọn bàbá yìí ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ a mọ àwọn ọba tó ń ṣiṣẹ́ a dẹ̀ mọ àwọn ọba tó fẹ́ gba owó a mọ àwọn ọba tó ń gba $20,000 l'Àbújá a mọ àwọn ọba tó ń fi envelope gbé fún bí mi ṣe máa sọ nìyẹn èmi ò ní bú ọba lábùmú a kàn máa lò ó ní ṣé òótọ́ kọ́ ni bí ọ̀rọ̀ brọ́dà mi Àmọ̀tẹ́kùn ó ní ṣé òótọ́ kọ́ ni ṣé wọn ò gbowó ni àwọn tó gbowó níjọ́ kìíní àná ṣe rántí live tí mo ṣe ní last month tí mo sọ̀rọ̀ owó yìí ṣé kò padà ṣẹlẹ̀ àmọ́ bàbá ṣe rí kìíní he has to be what one voice ṣé ń gbọ́ mi tẹ́ ẹ bá fẹ́ kẹ́ gbọ́ mi o bàbá mo kàn fẹ́ kẹ́ sọ kìíní yìí kí ẹ jẹ́ kí gbogbo wa wà ní one voice mo fi ẹjọ́ kan sùn yín lẹ́nìí but correction ti take mi ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ bàbá ẹ jẹ́ kí gbogbo wa wà ní one voice ìwọ tó bá mọ̀ pé o lè wá one voice má wulẹ̀ wá sórí péjì tèmi one voice lèmi ṣiṣẹ́ fún èmi ò ṣiṣẹ́ fún the so-called group tó yẹ pé àwọn pààtì kan à ń bú àwọn ọba àwọn pààtì kan à ń bú àwọn òjòyè àwọn pààtì kan à ń bú Ààrẹ Gani àwọn pààtì kan à ń bú Sunday Igboho ẹjọ́ kí la fẹ́ jẹ́ ń bẹ̀ brọ́dà mi a lè jẹ́ kankan tẹ́ bá rí èmi ẹni pé tí bá ń sọ ọ̀rọ̀ mi Ọlọ́run ló dá mi bẹ́ẹ̀ mo dẹ̀ máa ń sọ wípé ẹ wò dídá ni ká wò ẹ má jẹ́ ká wo bíbí bàbá mi nǹkan tẹ́ ẹ lè sọ tẹ́lómi máa understand tẹ́mi bá sọ ẹlòmíì lè máa fẹ́ tẹ̀lé mi ẹ jẹ́ ká ṣe one voice. èmi Ààrẹ Almaroof èmi ò dúró lórí pé ẹran báyọ̀ kọjá wàhálà tí ń bá Ààrẹ Gani jà lọ́dà tó bá ti ṣe tèmi mò ń tẹ̀lé
ibi tá ń lọ ni kẹ́ jẹ́ ká lọ ẹ jẹ́ ká gbàgbé ọ̀tẹ̀ ẹ̀yin ọmọ kóòtù òjìrì ẹ sinmi dìdìrín ìwà dìdìrín là ń wù èmi ò lè bú anybody gbogbo àwọn Afẹ́nifẹ́re bàbá wa ni wọ́n ti wà tipẹ́ kó tó tẹ̀ tipẹ́ gbogbo eléyìí tá ń dárẹ̀ yìí irú wọn lèmi expect ẹ jọ̀ọ́ ẹ bá rí wọn o tó bá lè pè mí èmi á bá wọn sọ̀rọ̀ wàláì níwọ̀n bọ́ ọmọdé tèmi màá bá wọn sọ̀rọ̀ gbogbo èèyàn lè píìkì ẹ̀ bọ́dà wa tẹ́ bá ń wo show mi ẹ pè sórí 202-855-1748 bọ̀ mi ìfẹ́ gba kọ́ Koiki mo rí ẹ ọmọ bàbá mi God bless you mo rí ẹ Koiki. Okay ẹgbọ́n nǹkan tí brọ́dà mi sọ ó ní nǹkan kan ẹyọ kan tí wọ́n mú fún ní Nàìjíríà ni pé ká pààyàn ká dẹ̀ bà nǹkan jẹ́ kéèyàn kú ká dẹ̀ bà nǹkan jẹ́ òní nesting òun wà lé ó represent àwa èmi ò mélòó mi ó represent èmi. hello ṣẹ́tìrí mi ìfẹ́ gba kọ́ọ̀lù ẹ̀ ní jẹ́ kí n ṣe kínní ẹ jọ̀ọ́ mo fẹ́ lọ sí orí péjì lórí ọ̀rọ̀ brọ́dà mi ẹ̀gbọ́n wa àbúrò wa olórí ogun ọmọ kóòtù òjire Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ jọ̀ọ́ wọ́n mú àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò ìjà àti rẹ́nìkan kó sọ pé kí àwọn ọlọ́pàá yìí kó fi wọ́n sílẹ̀ ìlú yìí. My God. Hello. Ẹ kàlẹ̀ ẹjọ́ ta ló sọ̀rọ̀ sà? Ẹ fẹ́ dá sétò. Wàhálà mi ì dẹ̀ fẹ́ gba kọ́ọ̀lù bọ̀ mi ì fẹ́ ignore kọ́ yín. Bọ̀ máa irọ́ ẹ sọ̀rọ̀. No ẹ sọ̀rọ̀. Mo máa jẹ́ kẹ́ sọ̀rọ̀. Àwọn olóyìnbó náà ló ní respect is reciprocal torí ẹ fún mi lọ́wọ́ lẹ ṣe pè sórí show mi tẹ́ ẹ bá fẹ́ ẹ ní pè bàbá mi máa fún yín láyè ẹ sọ̀rọ̀ àwọn èèyàn gbọ́ yín. ẹ ṣe ẹ kú ètò ojú ni tí ojú àṣẹ ti gbogbo ọmọ Oòduà lápapọ̀ ṣe ti rí bẹ́ẹ̀ ṣe ń sòótọ́ yẹn òótọ́ náà máa jẹ́ ti yín o. àṣẹ bàbá. mi ì fẹ́ gba táìmù púpọ̀ nítorí mo mọ̀ pé bísí bọ̀dà gbádùn ètò yín láti gbà tètè bẹ̀rẹ̀ ẹ jọ nǹkan tẹ́ ń tẹnumọ́ yẹn ni kẹ́ bá wa tẹnumọ́ fún everybody ní flag yẹn yàtọ̀ ọ̀la flag yẹn tún ti ń yàtọ̀ oníkálukú kan ń ṣe tiwọn lórí. inú mi Koiki ṣó ń gbọ́ inú mi dùn pé Koiki wà ń bì tó lóòrò represent gbogbo àwọn tá a wà lábúrò tó dẹ̀ ń wo show mi mo ti sọ lórí flag yẹn náà ẹ máa sọ̀rọ̀ yín lọ. mo ti bá ẹ̀gbọ́n Koiki yẹn náà mo bá wọn chat bóyá àná àbíjẹta because gbogbo wa la mọ̀ láti ń rí sáàlì pé kí ni yìí máa yọrí sí rere kò wá dídọ́ náà kó jẹ́ pé ẹnìkan ló máa sọ pé èmi ni mo create eléyà àbí mi mo create tó bá ṣáà ti yọrí sí rere. èèyàn kan ló èèyàn ló create green and white. exactly so kò ń ṣe torí èèyàn kan tó bá ti. ẹni tó create ẹ̀dọ̀ la ṣé Nàìjíríà rí náà rí ẹ máa sọ̀rọ̀ lọ. so ẹ jọ. gbogbo ẹ̀ la mọ̀ sọ rí náà rí ẹni tó create green and white ni sọ rí náà rí wọn ò rí náà rí o tọ́ ni mo gbọ́ ní sẹ́ni 4 years ago wọn ò rí náà rí irú ẹni tó yẹ kó jókòó tó yẹ pé dọjọ́ kú ẹ̀ ó yẹ kí àwọn ẹbí ẹ̀ máa gbádùn ni sọ́ọ̀rì ni wọn ò rí. ẹ jọ irú yín yìí ẹ bá wa lo mídíọ̀mù yín àti Koiki náà àti gbogbo àwọn tó yẹ pé wọ́n ọlọ́run gbẹnu wọn sọ̀rọ̀ kí ẹnìkan wà tó máa contact everybody so that ohun yẹn á lè jẹ́ wọ́n. kí ni ìbéèrè yín ẹni sùúrù èèyàn kan ẹni sùúrù brọ́dà mi èèyàn kan béèrè question kan lọ́wọ́ mi ó ní yes ó ní ẹ jẹ́ wò béèrè tó béèrè èmi ọmọ ajílẹ̀ alẹ́ ìṣọ́ mi wá ní dẹ́ lóhùn mo fẹ́ lọ wò béèrè please like ẹni sùúrù ẹjọ́ ó dà pé béèrè yẹn ó ní Ààrẹ Almaroof do you accept Professor Banji Akintoye as Oduduwa nation kí ló mean as Oduduwa nation. ìbéèrè yẹn ò fi gbogbo ara yé mi lọ. kò yé mi o kí lè mi bá did you accept ṣé Professor Banji Akintoye ní Oduduwa nation ni Yorùbá nation ni professor sọ ẹ tún bẹ̀rẹ̀ kò yé mi bọ̀ tó bá yẹ pé ẹ sọ pé ṣé mo accept Professor Banji bó ṣe ń lead wa yìí
100% nǹkan mi bá tún wà lẹ́yìn ẹ̀ mo accept ẹ̀ ẹ tún bẹ̀rẹ̀ yẹn bèrè brother mi continue kí tó lọ sórí tó PC. ok mi nígbà táwọn pé ẹjọ́ ṣe ti rí pé oníkálukú ló ní ìwúlò tiwọn àwọn pòfẹ́sọ̀ àwọn àgbàlagbà wa náà ní ìwúlò tiwọn àwọn jagunjagun wa náà ní ìwúlò tiwọn so oníkálukú ká parapọ̀. àwọn kan láwọn ò gbọ́ mi o. àti jàjà yìí lábẹ́ òfin àtúndì àti ìjà náà. báyìí nǹkan. ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín. èmi gbọ́ yín so gbogbo ọ̀nà la fi nídìí àti jàjà yìí so àtàwọn ọmọ ogun o àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa o àtàwọn lọ́ọ̀yà wa o gbogbo ẹ̀ la nídìí kò sẹ́ni tó lè dá ṣe kí gbogbo wa jọ ká pawọ́ pọ̀ ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ ṣàìjọ. Thank you. ẹ bá wa sọ fún gbogbo ẹ bá wa pe gbogbo àwọn tó ń wà in charge of every organization kan panu pọ̀ sójú kan ẹjọ́. God bless you o ṣe brother mi. ẹ wo ẹjọ́ ẹ má ti pè ẹ jẹ́ kí sáré ṣe kínní tó bá yẹ pé your question is did you accept Professor Igbon Bade yìí náà kó òyìnbó kí ló dé lè kó èdè abínibí oníkàrántà sọ nìyẹn òyìnbó tó fi kó búrẹ́dì tó fi kó yín búrẹ́dì táwọn ará London tó fi báyé wa jẹ́dẹ̀ ní òun náà lè ṣì ń kọ́ sálẹ̀ mọ̀ òyìnbó kọ ní ẹ̀ lè kọ́ Yorùbá tó bá yẹ pé ṣe mo accept as our leader wà lẹ́ẹ̀bọ̀ accepted ọ̀run but Professor sọ fún yín pé he want to be the president of Yorùbá nation ẹ má twist ẹ mo mọ ibi tẹ́ ń lọ ẹ má twist ó ti fẹ́ twist ẹ thank you Tawakali to Karim tó bá jẹ́ ó ní Yorùbá nation tó bá jẹ́ did you accept it as Yorùbá nation mo gbà fún bàbá Banji Akitoye as Yorùbá nation but tí bàbá bá change ẹ̀ sí Odùduwà nation èmi ò ní gbà wọlé nítorí Odùduwà yẹn máa kọ́ sí wàhálà torí gbogbo akọ́lọ́mọ Ọ̀rànmíyàn o gbogbo adẹ̀kọ́lọ́mọ Odùduwà o gbogbo kí ni ẹni kẹjẹ kọ́ máa ó létí yín ẹni tí ò bá gbọ́ ẹ bá ń fọmọ ní odó ní tiẹ̀ eléyìí tá a bá ń sòdodo ọ̀rọ̀ èmi ò rí ready láti kiss canvas anybody brother mi Koiki I saw you right now Koiki I need láti make an adjustment of that flag ìdí tó máa fi ń sọ pé àwọn Yorùbá ẹnu wa òkò nìyẹn nígbà tá a ní flag ẹyọ kan tó ti tún gbé flag méjì wá ẹyọ kan ní flag wa red flag yẹn èmi ò ní ever accept ẹ láyé ẹ lè accept ẹ o but flag kan ní flag wa ẹjọ́ torí Ọlọ́run wọ́n gbé ìyá kan ní Ìgàngàn mo ti gbàgbé láti sọ̀rọ̀ ìyá yẹn wọ́n gbé ìyá yẹn wọ́n béèrè owó lọ́wọ́ ìyá náà wọ́n tí ì rí owó san ṣe nígbàgbọ́ wípé wọ́n tún fi ìyà jẹ àwọn ẹbí ìyá yìí àwọn ọlọ́pàá wọ́n tún àrẹ́sì wọn ṣé ẹ ti ríbi tí èèyàn ti mú Fúlàní tó gbé màálù ẹ̀ ó gbé lọ sí station àwọn ọlọ́pàá dẹ̀ tún wá sọ fún oníyẹn pé ó gbọ́dọ̀ wá máa fún màálù lówó oúnjẹ ó gbọ́dọ̀ máa rí oúnjẹ fún màálù lójoojúmọ́ nítorí pé ó ríyàn lórí oko ẹ̀ ó dẹ̀ lé wọn mú màálù wọn wá kẹwò ṣe rí ibi tí mo lọ ni pé the OPC tí wọ́n mú látìgbà tó ti mú wákìlì ẹjọ́ torí Ọlọ́run wọn máa fọ́ OPC ilẹ̀ Ìbàdàn ẹ̀yin ọlọ́pàá Ìbàdàn eléyìí tẹ́ ń ṣe yóò máa dáa ẹni pé mi ò tí ì bu yín o bọ̀ tó bá yá máa wọ orúkọ DPO station yẹn àwa pọ́tò yín àwa gbé yín sáyé ó bá wù yẹn lè máa fìbọn lé wa kiri ó máa mú yín gbẹ̀yìn ni wàláhì tàlá àtẹnukọ́ nígbà tí nǹkan tí mò ń sọ fún ààrẹ Gani gangan ọ̀rọ̀ yẹn ló wá padà ṣẹlẹ̀ yìí ààrẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún dídá tó dá mi ó ní mo ṣe máa wò pé dídá ni kẹwò ẹ má wo bíbí ìgbà tí mò ń sọ pé kán jáde ṣebí gbogbo nǹkan tó mọ Oòduà bá ṣe ṣe bóyá ká fi ṣe shop and claim out ni but a ṣe shop and see but shop and see tá a ṣe olóko wọn OPC ẹ bá wa fa àwọn pípù yìí lẹ̀ àwọn náà níyàwó wọn lọ́mọ ẹ tún wá dájọ́ yìí pé wọ́n pààyàn ẹ fi gbèsè sí wọn lọ́rùn ẹ dá àwọn ọmọ OPC sílẹ̀ àwọn ọmọ ìjọ Gani Adams ẹ dá wọn lẹ̀ ẹ wo ìgbà tí wọ́n ti mú wọn Gani Adams nìkan ló ṣe o ẹ̀yin ọmọ Oòduà tó bá yín mú wákìlì ìjà rẹ ní sáré sí ẹ wá ọlọ́ọ̀bá o ẹ wo ọ̀rọ̀ yóò ti yé mi o
wà lẹ́dàláì ọ̀rọ̀ yóò ti fi bí ara kọ̀kọ́ yé mi wọ́n mú wákìlì tó pa èèyàn tó ń gba ransom wọ́n dẹ̀ fílẹ̀ wọ́n dẹ̀ mú Yorùbá tiwa wọ́n dẹ̀ tì wọ́n mọ́lé ẹ̀yin ọmọ Ìbàdàn mi ìbá Ìbàdàn bẹ́ẹ̀ mọ́ o ọlọ́mi ìbá Ìbàdàn bí ìgbà tá a wà léwe o mi ìbá Ìbàdàn bẹ́ẹ̀ mọ́ o mi ìbá Ìbàdàn bẹ́ẹ̀ mọ́ rárá OPC ẹ ṣe iṣẹ́ takuntakun wọ́n dẹ̀ mú ọmọ OPC wọ́n dẹ̀ sún ẹ̀yin ọmọ OPC ẹ̀ dẹ̀ jẹ́wọ́ ara yín ní station yẹn tó yẹ kẹ́ ti mú ọlọ́pàá àwọn ọ̀gá wọn bíi méjì mi ìyọ sọ ó yẹ kẹ́ ti gbá wọn dì í ẹni tó bá jọmọ Yorùbá mọ nǹkan tí mo wí tó bá jẹ́ ti gbá wọn dì í tí ọlọ́pàá tó wà ńbẹ̀ tó kàn gba etí ẹ̀ lójú oorun bólà tó jí tó rí ìka márùn lọ́wọ́ ẹ̀ tó hàn kàtàpà á mọ̀ wípé nǹkan bẹ tẹ́kàn wú ọlọ́pàá mi tó kàn gbé àdáni lọ́wọ́ lójú oorun sára kọ́wọ́ ẹ̀ dẹ̀ ṣe kó dàárọ̀ kó bẹ́jẹ̀ ńbẹ̀ ṣe rò pé kò ságbára yẹn ni agbára yẹn wà àmọ́ kàkà tó yẹ ká fi ṣe oògùn owó alọ́nfowó gba bẹ́ẹ̀s wọ́n fi pátá obìnrin gba bẹ́ẹ̀s wọ́n fi bra gba bẹ́ẹ̀s wọ́n fi bọ́sà gba bẹ́ẹ̀s wọ́n fi menstruation gba bẹ́ẹ̀s wọ́n ń tàn nǹkan sórí okó bóbìnrin sùn ìyẹn là ń ṣe oògùn yẹn nìkan la rí ṣe ó dàbí eré ni ó dàbí yẹ̀yẹ́ ni èmi ò ń ṣe yẹ̀yẹ́ ṣe mọ̀ pé tí bá bá yẹ̀yẹ́ wá màá ṣe akọ yẹ̀yẹ́ bọ́ eléyìí ó ti sú mi bóyá Ṣèyí Mákindé wà ń bẹ̀ o bóyá kò sí ń bẹ̀ o kò tiẹ̀ yé mi ẹjọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ kí tó parí ẹjẹ́ ń sọ lẹ́ẹ̀kan sí ẹjọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó bá wa tú àwọn OPC lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí Odùduwà nation àwọn OPC ọmọ Gani Adams tó mú wọ́n mà lọ jà fún wa mà ní wọ́n mà lọ jà fún wa ní ẹ̀ mà rí nǹkankan wí mọ́ gbogbo àwọn alágbára tó wọlé wọn ò rí mú o bọ̀ wọ́n rí ọ̀gbẹ́ni yìí mú àwọn tó mú ọ̀gbẹ́ni tí wọ́n ń pààyàn tó ń gba ransom débi pé gbogbo Ìbàràpá méjèèje ló mọ̀ wọ́n mọ̀ pé òun ni àwọn ọmọ ẹ̀ ń lé wa kiri káàkiri ẹ̀dẹ̀ ń wòran ẹ̀yin èèyàn àbẹ́ ẹ̀ sùn ẹ jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún yín àsìkò yìí àsìkò tó yẹ kẹ́ ẹ ti jẹ́ ká máa gbá wọn dì ní ẹ jẹ́ àjẹwọ́ bàbá ńlá bàbá wa ẹni tó bá wù ú yín kó pè mí lólógùn mi kíá ẹ bá pè mí láàfáà déédéé ara mi ni ẹ bá pè mí babaláwo ẹ bá pè mí lọ́sùn ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ ó bá mi lára mu ẹ bá lọ́mọ wòlíì àgbà ni mí déédéé ni ṣé ní gbogbo tẹ dárúkọ yẹn kò sí ìtìmí tí ìgbà bẹ kọjá gbogbo ẹ̀ pátá tẹ bá fẹ́ gbọ́ kẹtẹtẹ gbọ́ èmi ò fọ́nbù o èmi ò ní kankan o kí mo gbójúlé kùránì la gbójúlé kùránì mi ni mo gbójúlé ṣé ẹ rí kùránì mi ò ní mo gbójúlé àmọ́ tó bá dójú ẹ̀ oníkálukú yín ẹ lọ mú eku ẹ mú ẹyẹ ẹ mú àrọ̀ gidigba ẹ mú orí ológbò ẹ mú orí alábàáhùn ẹ mú orí ọ̀bọ̀nbọ̀n ẹ papọ̀ ẹ fi nǹkan kan àti nǹkan kan àti nǹkan kan ẹ yí mọ́ nǹkan kan ẹ wá mú nǹkan kan ẹ dà mọ́ nǹkan kan ẹ wá lu èdè àwọn baba ńlá wa ẹ pe èdè ẹ pe àfọ̀ṣẹ ẹ pe àyájọ́ ẹ wá pèlè lórí ẹ wá mọ ibi tá à ń lọ ṣẹlí ẹ fẹ́ gbọ́ ẹ máa gbọ́ lẹ́rọ̀ wàláì máa tún sọ bíbélì mo gbójúlé o àmọ́ tó bá yá ẹ lọ mórí eku ẹ mórí ẹyẹ ẹ mórí alábàǹbàùn ẹ mórí ọká ẹ mórí ìsèbé ẹ mú ẹkan ẹ papọ̀ ẹ jọpọ̀ ẹ já ewé lọ́tún ẹ já ewé lọ́sì ẹ wá kó pọ̀ mọ́ra wọn ẹ wá papọ̀ ẹ gún pọ̀ bó ṣọṣẹ ni ẹ fi wẹ̀ bó ṣe gbẹ́rẹ́ ẹ sin ibẹ̀ ẹlẹ́sẹ̀ máa mọ tó ṣẹlẹ̀ tẹ́ ẹ bá fẹ́ kẹ́ ẹ gbọ́ wọ́n pa ọmọ wa 15 ní Ìgàngán again ní ìjẹta gbogbo èèyàn ló ti rí wọ́n gbogbo èèyàn kọ́ ló tún rí
I have the picture here. Mo fẹ́ fi picture yẹn. Gbogbo ọ̀la gbọ́dọ̀ rí picture yìí. Àwọn tẹ́ bá rí bí wọ́n ṣe ṣá àwọn ọmọ wa. Torí engineer mi ní ká má gbé torí Facebook lè má accept ẹ̀. Tẹ́ bá rí bí wọ́n ṣe ṣá àwọn ọmọ wa. Ẹ̀rù Ọlọ́run á máa bá yín o, ṣé ti rí ọmọ Oòduà rẹ o. Ọmọ Oòduà rẹ o, kò ṣe Fúlàní o. Ọmọ Oòduà rẹ o, ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ọmọ Oòduà rẹ o. Ṣẹ́ǹdé ọmọ Oòduà rẹ o. Ọmọ Oòduà rẹ o. Ọmọ Oòduà rẹ o. Ẹnibọ́ ṣá wọn. Ọmọ Oòduà rẹ o. Ṣẹ́ǹrí. Ọmọ Oòduà rẹ o. Ọmọ Oòduà rẹ o. Ẹ wo ṣẹ́rẹ́ yèèyàn wa. Ṣẹ́rí yìí tá a fi ṣera wa olópọ̀ jù. Àwọn custom wọ́n wá kúrò, mo fò síbòmí ẹ má bínú, wọ́n wá kúrò, wọ́n wọ inú Bódìjà, ìlú tí mo respect jù láyé mi jù, ó ní Ìbàdàn. Lẹ́yìn Ìbàdàn màá mú ìlú bàbá mi lọ́yọ̀ Aláàfin Ọ̀yọ́ state, màá wá kọrí sẹ́kọ̀ọ́. Nínú Bódìjà àti ẹ̀wárí akọni ọkùnrin kankan tó lè ní ó ya ní lọ́sẹ̀ mọ́tò wọn tẹ́ ń kọjá lára wọn tó jẹ́ pé ẹni pé mo sọ̀rọ̀ tó ń ṣe àwọn èèyàn rò pé bẹ́ẹ̀ mi mọ̀ nǹkan tí mò ń sọ tó jẹ́ pé òrùka lásán báyìí tẹ́ bá gbá mọ́tò wọn mọ́tò yẹn ò tún lọ mọ́. Ta ló yẹ kó mú iná kẹjù sí mọ́tò wọn? Wọn ò lè pààyàn, tó bá lè pààyàn wọn ò ní dúró, àwọn gan máa kú. Bí àwọn olè ṣe láwọn lè tó lọ́dún náà lọ́hùn. Ó dà pé 1983 ni ọmọ ṣídà tẹ́ bá wà bí ẹran mi létí K-Money. Nígbà tí wọ́n wá bọ́ọ̀sì tí àwọn ọmọ olè, ìgbà tí AK-47 jẹ́ orúkọ ẹ̀, tó wá bọ́ọ̀sì ní ṣítà, tó wá bọ́ọ̀sì àwọn Haúsá Fúlàní tó wá gba dọ́là lọ́wọ́ wọn. Àwọn bá a ṣe kéré tó gbà náà ní 83 ẹ yọ kó nu ọjọ́ orí mi. Bẹ́ẹ̀ 93 dẹ̀ ni, ó dà pé 93 ni. Ẹ yọ kúrò, a blọ́ọ̀kì ọ̀nà, wọ́n pààyàn lóòótọ́ bọ̀ èèyàn mélòó náà pa bọ̀ olè náà fara kọ àwọn tó escape nu wọn escape. Bọ̀ kí ló dé dé pé gbogbo agbára tá a wá ní, gbogbo àwọn alágbára wa tó ń jáde, àríwọ̀n inú mi dùn o. Èmi ò tí ì kóyàn kọ́kọ́ jẹ o. Ẹ tí mo sì kó jẹ́ nu ojú Sunday Igboho lọ lọ́wọ́ yìí o. Gbogbo ilẹ̀ gùd o. Bọ̀ gbogbo ẹ̀yin yòókù tí mo ti rí pé ń jáde pé gẹ́gẹ́ bí ọ̀tí mo sọ tínú mi dẹ̀ dùn. Ẹ kọ́kọ́ ṣe action kọ́kẹ́ tí ẹ jẹ́ ká rí fíìmù. Ẹ jẹ́ ká ríru fíìmù tí Igboho kọ́kọ́ ṣe yẹn. Fíìmù tí Igboho dẹ̀ ṣe yẹn, ó kàn ṣe fíìmù yẹn kì í ṣe pé fíìmù ló àgbéléwò pé kẹ́kọ̀ọ́ rí sáǹpù. Àwọn ò ṣe díẹ̀ kan má kúrò ọjọ́ kejì. Ìgbà náà máa mọ̀ pé Yorùbá ní agbára. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ọ̀nà wo, ìgbà wo la fẹ́ gbé tá a fi ní fọ́gbà Yorùbá nation yìí? Irú kéwo la fẹ́ fi bomi tá a fi ní fọ́ Yorùbá nation yìí lójú? Ẹ dákun torí Ọlọ́run. Inú apẹ̀rẹ̀ la wà báyìí o. Ajáde apẹ̀rẹ̀. Ẹ bèrè pé kí ni ìtumọ̀ ajáde apẹ̀rẹ̀ tí mo sọ? Ìdí tí mo fi ní Yorùbá nation yìí jí ajáde apẹ̀rẹ̀ la wà. Àwa tá a jẹ́ olórí kọ̀ọ̀kan níletò kọ̀ọ̀kan. Àfọ́lù ara wa. A tún dìtẹ̀ ara wa. Ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá gbé agbọ̀n sílẹ̀ tí wọ́n ń pè nílùú bàbá tèmi, agbọ̀n làwa ń pè. Tó bá gbélẹ̀, ẹ rí i pé ó ní ẹ̀ka àwọn kan jókòó nú ẹ̀, ihò wà ń bẹ̀. Ṣé ráwọn ibi tí ihò wà yẹn, ó ní àwọn ibi tí ọ̀rọ̀ wa ò tí ì kò. Ṣé rí àwọn igi tó dúró yẹn, òun là wá ta dúró, but ihò yẹn pọ̀ ju agbọ̀n yìí lọ. Ihò tó wà nú apẹ̀rẹ̀ ó pọ̀ ju brown tá à ń rí yẹn lọ. Ẹ̀rí bí ṣe yàwọ́ mi, ẹ̀rí pé bọ́ ṣe wọn apẹ̀rẹ̀ náà rè, ẹ wo àwọn ihò yìí, ihò àárín ọwọ́ yìí, ihò yìí pọ̀. Ẹ jẹ́ akóra wájú ẹjọ́, ẹ jẹ́ ká ṣe kínní ní one voice. Mo bẹ̀ yín ni. Mi ìwà sentimental. Authority Ọláwálé lọ́nà wo?
jẹ́ kí mọ̀ ọ̀rọ̀ eléyìí ẹ jẹ́ ká sọ mi ìbú ẹ I'm not but one voice ẹ jẹ́ ká lọ sójú kan tó bá dẹ̀ jẹ́ bàbá Bánjí Akíntóyè ló máa lọ bá wọn kí bàbá náà lọ bá wọn kó parí ẹ̀ tó bá jẹ́ ní tó fẹ́ gbọ́ nìyẹn èmi ò yọ̀rọ̀ sọ. tó bá délẹ̀ a lè sá mi ò lè sá o Ọlọ́run ní jẹ́ ń sá màá máa ka mẹ́sẹ̀jì yín ṣe rí gbogbo èyí tẹ́ ń wo kíní mi yìí a lot of people yóò understand me wàláì understand me tó bá délẹ̀ sórí brother mi kò yí ẹni sórí iṣẹ́ tèmi ṣe ò ṣe dájí ẹ̀ wàláì ò ṣe 1% wàláì mi ìbú ẹ o Ọlọ́run èmi máa ń like challenges but ẹ má jẹ́ ká fi èdè àgọ̀ bára wa sọ̀rọ̀ tá a bá ti sọ̀rọ̀ tó dáa máa dẹ́ lóhùn lọ́nà tó dáa ìtorí ẹ̀lẹ́mi ò ṣe fẹ́ block èèyàn sórí iṣẹ́ tí mò ń ṣe wàláì brother mi ò ṣe dájì mi ì mọ ó lè jẹ́ mílíọ̀nìyà ní ẹ o but ajé almarufu ńlá gùn èmi àti ìyàwó mi ti jà lórí ẹ̀ mo mọ iye tí mo fi ránṣẹ́ lé lórí kinní yìí tó bá délẹ̀ ń bo tó bá délẹ̀ báwo tó bá délẹ̀ tá ti wà láti 60 years ẹ jọ ẹ má jẹ́ ká dúró lórí pé a ní ṣe kankan tá bá dúró lórí pé a ní ṣe kankan a ní rí kankan ṣe one voice brother mi ẹ jọ torí Ọlọ́run ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ orí ìkànnì mi ì sọ̀rọ̀ tó jọmọ́ kì í ṣe ọ̀rọ̀ orí ìkànnì o èwo nìyẹn okay ẹ mọ̀ kan let me just leave the message because ẹ máa derivate mi ààrẹ aya rẹ alájà mórí ẹ o ajá àjọkẹ́ ṣe rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ṣe rí èmi wò wípé ọ̀nà tá a lè ṣe rí gbogbo àwọn tẹ́ ń dárúkọ àwọn Tinubu yẹn èmi ti sọ̀rọ̀ mo ti ní kán wálé àsìkò tá a wà yìí bàbá wa Ọbásanjọ́ gbogbo wọn ti sọ̀rọ̀ ààrẹ Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò Ológun Ọ̀fẹ́ wọn ti sọ̀rọ̀ tẹ́mi gbọ́ bàbá mi kú ọmọ kú àrùn ọmọ àrùn bàbá ti sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní etí yín di ẹ lọ fi ọmọ rí odó ẹ lọ fi rin etí yín gbogbo ẹ̀yin tẹ́ bá lálàáfin ò sọ̀rọ̀ ẹ lọ fi ọmọ rí odó rí etí yín kẹ́ lọ wo nǹkan tí bàbá ṣe ní last week níwájú Ṣèyí Mákindé ìwé tí bàbá kọ yẹn bàbá yẹn fi hàn àwa nígbà tá a wà lọ́yọ̀ọ́ ìgbà tí mo pè náà sọ pé ṣe bí ìwé tí mo fi hàn ẹni àwọn ìwé yẹn nígbà tí mo wà lọ́yọ̀ọ́ ní December bàbá fi ìwé yìí hàn wá kí ló ṣe wá ẹ wo iye owó táwọn ọba bàbá pe àwọn ọba Ọ̀yọ́ state tí wọ́n jọ ní problem wọ́n jọ ń dáwó láàrin ara wọn pẹ̀lú tókì tíjọba ń fún wọn tẹ́ ń pọ́nlé torí tá a bá wí àwọn òmùgọ̀ wọ́n ní àwọn ọba kan ní àwọn kinní kan ní àwọn ọgbà kan ní ẹjọ́ torí Ọlọ́run nígbà tẹ́ bá bú àwọn ọba yìí tí United Nations US UN gbogbo wọn tó bá wá accept petition yìí ẹjọ́ torí Ọlọ́run Sààrẹ Almaroof ló fẹ́ sign ni ẹjọ́ ṣé Koiki Media ló fẹ́ sign ni Sunday Igboho tá a sọ èso fẹ́ sign ni Sààrẹ Gani Adams gan lè sign ni ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin èèyàn ẹni tó bá ní ọ̀rọ̀ yóò sọ̀rọ̀ èmi ò sọ̀rọ̀ àṣírí bí o èmi ò dẹ̀ ń gbé àṣẹ wá bọ̀tọ̀rọ̀ tí bá sọ àkàwé ni kóníkálukú máa lọ wò lẹ́yìn ìpàkọ́ ẹ̀ ààrẹ Gani Adams ò lè sign ológun ni Sunday Igboho ò lè sign ológun ni ààrẹ Almaroof ò lè sign ológun lèmi náà Koiki ò lè sign ológun ni David Amity ò lè sign gbogbo Ọ̀gbẹ̀dù ò lè sign Àmọ̀tẹ́kùn Samson kò lè sign kò sẹ́ni tó lè sign inú wa brother mi Ọ̀túnba ní Canada kò lè sign kò sẹ́ni tó lè sign inú wa a kàn máa tò lẹ́yìn ni àwọn wo ló máa sign àwọn ọba wa wọ́n á pe Aláàfin wọ́n á pe Ọ̀ọ̀ni wọ́n á pe Àwùjalẹ̀ wọ́n á pe Aláké wọ́n á pe Olúbàdàn àti àwọn kọ̀ọ̀kan wọ́n á rún mọ́ra wọn gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí
oore làwa ń wá ń bẹ̀ kí ìlú lè dẹ̀ wá lọ́rùn ìlú ò dẹ̀ wá lọ́rùn. Did you know how much tó ń jáde from United States, United Kingdom, Canada and abroad tó ń land sí so-called location 419? Bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, today is what? Today is Monday. Owó tí mo tó ti kúrò lára mi láti fún ìdíkọ̀ àbí kejì àbí gbogbo ẹ̀ mọ́ra wọn tó ti jáde ó ti wọ 900,000. Àti pé mi náà lò fúnra mi o, àti pé mo ṣe kíní ṣebí Nàìjíríà náà ló lọ. Ó ti wọ 900,000. Àwọn tá fún oní 20, oní 10, oní 50, oní 80. Ó ti wọ 900,000. Mọ iye tó jẹ́ ni. That is $2,000. Close to $2,000. Bàbá mi kọ́ ló ní complain. Mo ń ṣiṣẹ́ fún ìjọba, mo ń ṣiṣẹ́ ara mi. Ogun tèmi ni. So ẹjọ́ tó lọ lọ́hùn, where are we going in one voice? Olúbàdàn ṣe baálẹ̀, ẹ má sọ̀rọ̀ ẹ̀ mọ́. Ọmọọba Adéníyì ọmọọba, ẹ má jẹ́ n sọ̀rọ̀ sí brother mi dẹ̀ ni ẹ́. Olúbàdàn ṣe baálẹ̀, Olúbàdàn ti di ọba látàyè gbọ̀ngàn. Bàbá mi ló dé wọn ládé ní 1971 àbí 72 tí mi bá ṣe mistake. Bẹ́ẹ̀ ni Aláàfin ló fún wọn ládé ẹni ẹ̀rí ẹbí. Àmọ́ tá a bá máa sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yin brọ́dà mi tá à ní parọ́ ẹjọ́ ṣó dáa kó jẹ́ pé a ti balẹ̀ jẹ́ ṣé àwọn bàbá yìí náà kọ́ lẹ máa wá pè tó bá jẹ́ pé bọ́n ṣe ń lo agbára ọba ń gbà yẹn ni kò sẹ́ni tó máa bọ̀ tàbọ̀ bà á nígbà wáṣẹ̀ wọ́n á pe á sórí kó tó fi ẹ́ni lé eré lẹ́sẹ̀ wọ́n á pe hó kó tó fi ẹ́ni lé eré wàláì kó tó pe tó bá pe a báyìí kó tó fi w parí ẹ̀ eré lẹ́sẹ̀ yín kó tó pe ó Olúbàdàn kó tó parí ẹ̀ àmọ́ sì ọmọ 25 years 30 years in short àwọn age mate mi kan náà wà we are just doing this thing sí lọ́nà tó dá kò dáa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká correct ara wa ẹ jẹ́ ká correct ara wa I have one of my beautiful sister kan ó sọ̀rọ̀ Alhaji Nuru ní and you must play it torí wọ́n ní tí mi bá play ẹ̀ kò ní dáa ẹ jọ̀ọ́ mo wá fẹ́ kí gbogbo yín kẹfà balẹ̀ gbọ́ wọ́n sá lọ èmi ò ní sọ̀rọ̀ o èmi náà ń bẹ̀rù o ọ̀lẹ lèmi náà o ọ̀lẹ ni mi ò ìsúná máa ní kíní kan ṣó lè dúró but Odùduwà nation yẹn ẹ gbàgbé bó ṣẹlẹ̀ Yorùbá nation ni o ẹ lè máa pè ní Odùduwà ẹ lè máa pè ní Yorùbá nation ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin yìí mo ti ní ṣó yìí ò ní pẹ́ but ṣó yìí ó kù 16 minutes please after that okay. So I've been having this funny feeling, but I'm not going to call it funny because the way God has created some of us, when things are happening, it's better we open our eyes. God has blessed our generation. Wallahi. God has blessed our generation real good, and then we have to be very careful and watchful so that we don't get distracted by the same thing God has given us to be able to make a better generation, a better Nigeria. Gone were those days when technology wasn't that strong. So many things were happening. We didn't know. So many things passed. Like we wouldn't even have an idea. And then so many... Ejo, Emma Binu. Sherry, my brother Ike Anobi. Mama, she play o. If you must Ṣọ̀kan Yorùbá in France. Okay, Enisuru. Please tell us the different. A member of Ifimo Ṣọ̀kan Yorùbá in France. Èmi ò sínú group èmi mọ̀ but èmi mọ̀ pé nǹkan tó pè ní Ifimo Ṣọ̀kan ni pé kí gbogbo wa dúró sójú kan. A máa jà bọ̀ kí ló dé tẹ́ tí ń jà fólórí láì tí Odùduwà láì gba Yorùbá nation àti ń jà fólórí èmi jù ọ́ ìwọ jù mí afẹ́ fi bàjẹ́. Things happen within the government. If not for technology and social media, so many things that we will not know. And God so loved this generation so much that
He has made technology come in our age, but it's left to us to make do of all these things to our personal advantage. This is a generation, we are a generation craving for change. We are craving for change like we want it now. And we are trying every angle to make sure that change comes. But let's be wise. Change will only come. Okay, God bless you. Emma Binu, Emma Magbo, Tori show me see. Toba Prophet da brother me alone. Only I'm in Dubai. How can we organize ourselves here? Okay. Olubu Busola Davis. Ó lè pè mí. Àmọ́jẹ́ tún fún ẹ lábàá. Ìwọ gangan fúnra rẹ̀ wá lọ sí WhatsApp group. Ibi tẹ́ máa ti bẹ̀rẹ̀ nìyẹn. Torí èmi fẹ́ kí kíní rìn. Tó bá wá pè mí, èmi náà sọ àwọn nǹkan tó lè ṣe. Wàá kọ́kọ́ á di gbogbo àwọn tó wà ní contact ẹ. Wàá máa agitate. Níbo ló lọ? Ṣé wàá ń ta ni? Aago mẹ́rin lè máa dé dín sùúrù. Ẹ bá ń gbóúnjẹ bọ̀, mú bàbá yín bẹ̀. Ẹ jọ̀ọ́ tó Ọlọ́run, ẹ má bínú ọmọ yín ni. Tẹ́ wà ní Dubai. Ẹ open K-Money. Mo tẹ̀ fẹ́ kí K-Money wá join wa. K-Money wá join international group Oòduà diaspora. Ọmọọba àgbàna ti wà ń bẹ̀. Ó dẹ̀ ṣe ribiribi ń bẹ̀ gan-an ni. Mo yìn ó ṣe ribiribi. Tẹ́ bá ti wá open group yẹn. Díẹ̀ lẹ máa pera yín tẹ́ máa fi pé ẹ jẹ́ ká gbọ́rọ̀ ó máa yìí. If our eyes are on grind and our hands are active and our brains are active, let's not get distracted by all these social media taunts and so many other things happening on social media that we don't even concentrate on the things that we're supposed to concentrate on. Don't forget, everything in life is time. Now, there's this issue of 4.2 million pounds that the British government wants to return to Nigeria. There's the issue of looted funds that has been happening since 2015 that they have been irú owó tó fẹ́ sọ̀rọ̀ ń pa èyí ó yẹ kí Dayton ó dà pé Dayton ló ń jẹ́ mi Ọlọ́run mo máa ní ìdágó wúmà yìí o ó yẹ ká wo báyìí máa ṣe kọ́tẹ̀ má ti release owó yìí kọ́ máa release ẹ̀ tá a bá pín kó ní kálukú wá gbowó tó bá gbowó yìí Kaduna Kánò náà ló ń lọ ẹ̀yin yóò bá ẹ̀ lè rí ṣíṣì gbà ń bẹ̀ dáìmù bá ẹ̀ lè gbà ẹ máa gbọ́ o. Turning, we are hearing these figures and then we think we cannot do anything because a lot of us have become passive about anything that has to do with Nigeria. Like, we are not concerned. We're like, what? Let it just happen. That's it. And people are saying, Nigeria is spoiled. Nigeria is doomed. Nigeria is doomed, but we can revive Nigeria. Because the caliber of people that have been in this government are the same people that have been in this government since. And these people are dead brain thieves. Broad daylight robbers. That is who our leaders and our politicians are. And they know. But the issue is nobody is questioning them. Nobody is challenging them. And they feel they can do whatever it is that they want to do. Wallahi, mo love lady, mo love ẹ pa. Tí ó bá sì pé mi bá fẹ́ àwọn méjì ni, mi bá gbadé tó lọ́wọ́ ọkọ ẹ̀. And that is why the powers are in our hands to continuously talk. Because these dumb ass hear everything and they see everything going on. But because we are not questioning enough, that is why they are still having their ways. Malami, 4.2 million pounds. Olubuyi, fún mi ní message. Number tí mò ń pè ó ní 202-855-1748. Fi +1 síwájú ẹ̀. What do you people want to do with this money and you are signing an agreement that they should return it? Please, we only need 10 NGOs. We only need 10 NGOs that has 10 lawyers to stand up. By the time you petition, we're going to write a letter. Let's stand up. Let's stand up. These people have sold Nigeria. They have sold our legacy. There's nothing left for our children. Only God knows whether God just hid this money for us. When Abacha and all of these people, they said they looted funds and kept it somewhere. Ibori stole money and all of this. Now, these monies are coming back. Please, Ogamalami, since 2015, all the looted funds that you have been taking, can you account for it? No. We still don't have light. We still don't have good medical structure. We still don't have good roads. We are still borrowing money from China. As it is, Nigeria is owing 121, is it billion or trillion?
The British government should not refund any money. It is either you are ready to use that money for the infrastructure development for us or services, or come and recolonize us. Let's use that money to pay you to recolonize Nigeria. Yeah. This country is sold. Nigeria is sold. We are in slavery. We don't have anything to leave for our children. No legacy, no investment, no infrastructure, no policy, nothing. And now, Malami is running up and down. This money people collect it and use it to do election 2023. The same way people cut rice and palliatives. Abájọ, Adétún Ayáda, nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Wọ́n fẹ́ fi owó yìí tún ṣe election. Owó tó máa pín dà ní ìrìnà rí. Bàbá wa Tinubu ẹ jẹ́ tètè padà. Gbogbo ẹ̀yin Yorùbá ẹ tètè padà. Ṣé kí ni màálù tó fi sí orúkọ yín? Ṣé gbogbo báyìí sọ yìí náà? Etí yín ò tí ì gbọ́ pé ẹ̀kẹ́ ti jára yín. I'm sorry, You refused to share because you were keeping it to beg feed the masses. Now another fund is coming. Where is the Abacha's fund that people collected? What have you done with it? Just show us one project that you have done with it. This is not fair. You borrow money from China. About $320 million is still hanging somewhere. Please, Susan Williams, we are writing letters. Everybody should stand up. Write petition, write letters. Gather yourself, lawyers, gather yourselves in tents. Let us write so that these people will not collect this money. We don't need it. They are not coming to use this money to do anything for us. The ones that they have been collecting, no accountability. Except Malami can come out publicly. You people call yourself public servants. You are public thieves. You people steal public funds. Now, I heard that Delta State has gone to court. Those ones are claiming that the money belongs to them. Federal government is claiming that the money belongs to them. You people are active now. Shameless people. Because money is coming. That is what people do. And I even doubt it if Buhari knows all these things, because that man called Buhari, I don't even have a word for you anymore, because I'm not going to waste my energy on somebody like you. You have failed us. Outright failure. There's nothing people have done. We are begging you. I am begging you, non-governmental organizations, to wake up to this call. This is your call. This is our time. This is what we can do. They have no right to stop us. The constitution backing non-governmental organizations is stronger than what we think. And this is where we can fight this now. If we rise up to right, they will not release these funds to Nigerian government. And as long as this fund is not released to Nigerian government, we are aware that this money is there. We are aware. It's even good that we are aware. When we need it, we will call for it. Because the Attorney General of this federation, I have no idea what people do with those money. I bet they don't understand. Maybe there is another heaven. You people keep this money that you are going to enjoy it when you get to heaven and you die. I have no idea. But please, fellow Nigerians, let's not get tired of this country. It's our motherland. It's our motherland. Let's not get tired. The pen is mightier than the sword. Let's rise up to do what we need to do. Let's not be distracted by social media activities or illicit things on social media or irregular things. We can enjoy ourselves. We can be happy. We can be funny. We can play. We can do everything. But eyes on the ball. Eyes on the ball. These people know. That's why tomorrow you tell them they want to say their parties also law against social media. Eyes on the ball. They are distracting us. We are distracting ourselves with too many things. And at the end of the day, our time will pass. And let this generation not fail like our father failed us. My father failed me. You want to fail? And say, why do I talk so much about this country? I tell them, shut up. You failed. So if you failed, you have no right to tell me why I'm standing up for my own children. Abi, £4.2 million is no joke money. That money will rebuild Nigeria in whichever angle we want it to. But that money will come to this country and nothing will be done. All the monies that they were blowing whistle, EFCC recovery, what have you people done? You are still owing. Can you help us channel this money to go and pay our loans and give us receipts? What can be done? NGOs, rise up. We only need lawyers to write. We only need you to write. Okay. Please, let's rise up. Let these people not turn. Oh, brother, me, I got in there, one Dubai. Olaju, Abide, me assist.
ó ní àmì Dubai mo láwọn ọmọ Ọ̀yọ́ náà Dubai ẹ kóra yín pọ̀ kẹ́yìn náà máa ṣe kinní yẹn ẹ jẹ́ kí kinní yìí jáde káàkiri ẹ jẹ́ kí lè di ìparí ẹ̀ ó ṣe jáde Adétòun God bless you. From all this our recoveries, please, it is good enough that these monies are coming back, but it is bad enough that they are going into the wrong hands. I've not seen a politician who is a saint. It is either they are brainless or they have no idea, or they are only listening to their godfathers and their godmothers and whoever is controlling them and remoting them to do this and do that. They don't even put responsible, qualified personnel in places of office to be able to do things right. They only use all these political offices as compensation to people who supported their political this and that. It's not supposed to be so. Let our generation stand up. They fear us. They fear us already. They know that we are a generation that will make change, but let's not be distracted. Tó bá yá in another 20 years, tó bá ṣì wà ó, tí wọ́n bá ti gbé another one, ẹ tún gbọ́ ọ̀rọ̀ yìí. Tá bá gba Yorùbá nation tán, ẹ tún gbọ́ ọ̀rọ̀ yìí. Tí Yorùbá nation bá pé, ẹ tún gbọ́ ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ tèmi ò jù yẹn lọ o. Ẹ̀yin èèyàn mi, ẹ pàdé mi lórí Ààrẹ Almaroof show ní ọ̀la ní agbára Ọlọ́run. Màá fún yín níbi 30 minutes torí mo fẹ́ bọ́ sórí Ààrẹ Almaroof TV lórí YouTube. Èmi náà fẹ́ kíkiní mi kí gbogbo èèyàn gbọ́ lágbàáyé. Mo wá bẹ̀ yín ẹ̀yin tẹ́ ń wo show mi báyìí ẹ̀yin 335 ẹ jọ̀ọ́ ẹ kàn click sórí YouTube kẹ́tẹ́ Ààrẹ Almaroof TV. Yìí tó sọ Ààrẹ Almaroof TV nìkan subscription yẹn kò ná yín ní kọ́bọ̀. Mi ìbílí pé mi ní tí rí 1000 láàrin one day gan. Bí ṣe ń wo kíní ìta bá máa wò ó sì èèyàn tó ń wò pọ̀ máa ti àti ní 500 àti kọjá ẹ̀. Kódà tí èèyàn 500 yẹn bá mi subscribe níjọ́ kan sórí Ààrẹ Almaroof TV mi is okay. Fan page mi ẹ like ẹ love ẹ because tí n bá ti ní fan page ibẹ̀ ni máa gbé kíní mi lọ. Máa gbé kúrò lórí Facebook. Máa gbé lọ sí YouTube direct. Ó kí máa ṣe méjèèjì pọ̀. Èmi ọmọ yín Ààrẹ olódodo ọmọ Yorùbá èmi ò sínú ọlọ́tẹ̀ èmi ò dẹ̀ sínú àwọn tó ń sọ̀rọ̀ pé báwo ló ṣe fẹ́ rí báyìí ní ká ṣe ṣe ẹjọ́ Ọ̀yọ́ lèmi o èmi ò dẹ̀ ṣe agbẹ̀yìnbẹ̀bọ̀ jẹ́ àmọ́ lẹ́ẹ̀kan sí kí n tó lọ lórí show ìtorí mo ti ní 1 hour àmọ́ di 2 hour máa pa gẹ́gẹ́ lẹ́ẹ̀kan sí àwọn ọmọ wa OPC tó wà lọ́wọ́ ààrẹ àwọn ọmọ ààrẹ Gani Adams tí àwọn èèyàn mú dání báwo la ṣe máa rí wọn gbà ọmọ ìyá tí wọ́n jí ìyá ọmọ yẹn gbé wọ́n tún ń dààmú ọmọ yẹn débi pé wọ́n tún fọlọ́pàá mú ọkọ ẹ̀ wọ́n tún fọlọ́pàá mú ìyàwó ẹni tó jí gbé ẹ dẹ̀ lérò pé kíní nǹkan kò máa ṣe wá nǹkan ń ṣe wá o nǹkan ń ṣe àwa Yorùbá o nílùú Ìbàràpá ká má tiẹ̀ rí ọba kan tó lè sọ̀rọ̀ ká má tiẹ̀ rí àwọn alágbára kan tó lè dìde ká má rí àwọn olówó kan tó lè sọ́pọ́ọ̀tì wa nígbà tí èèyàn ń pa wá tí wọ́n dẹ̀ mú wọn pẹ̀lú bó ṣe tún mú wọn tó tọ́ fi máa yílẹ̀ tó tún mú àwọn bọ́ìsì wa pẹ̀lú ẹ̀ náà wọ́n tún pa èèyàn 15 náà pa jẹta wọ́n tún sun ọjà wọ́n tún lọ àwọn kọ́sítọ́ọ̀mù tún wọnú Bódìjà wọ́n tún jalè èmi wí tèmi o ọmọ Ọ̀yọ́ Aláàfin lèmi òjò pàṣẹkẹrẹ máde ọmọ Àtìbà pẹ̀lú àṣẹ Ọlọ́run èmi lẹ máa rí ẹ̀yin lèmi náà máa bá gbogbo ìjọ́kíjọ́ ìgbàkígbà tí ẹ bá ti ń wò mí àánú lẹ máa rí gbà ire owó ire ọmọ àìkú baálé ọ̀rọ̀ kó jẹ́ tẹnìkọ̀ọ̀kan nínú wa nítorí pé inú mi dùn pé ẹ pọ́n mi lé èmi náà pọ́n yín lé gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ẹ ní kúfọ̀tayọ̀ o kíní yìí ò ní dìwà mógun lọ o àní rí wàhálà Yorùbá nation yìí gangan òun ló ṣe kókó Yorùbá nation is the answer gbogbo ẹ̀yin ọmọ abínibí ọmọ kóòtù òjíire ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ fọ̀rọ̀ yẹn lẹ̀ ìta sì ń sọ tá àti kú ọmọ náà ni we don't have a good king ṣé gbogbo àwọn ọba ló bàjẹ́ ni ṣé gbogbo leader ló ya wèrè ẹjọ́ ẹ má sọ bẹ́ẹ̀ ṣé rí èèyàn wa ẹ wò ó ẹni tó bá ṣe wọlé tó bá jẹ́ ní òrùn ló ti wọlé láti Nàìjíríà lọ bu gàrí sómi kó fi ṣúgà sí
kó ra ice water tó tutù kó fi step down kó wá lọ listen sọ̀rọ̀ yìí tọ́gbọ́n bá wà nú ọ̀rọ̀ mi kó bú mi ní bú ẹ padà tọ́gbọ́n ò bá sí mi sọ pé Ààrẹ Almaroof God bless you ẹ̀yin tẹ́ bá ń gbádùn ètò mi tẹ́ mọ̀ pọ́rọ̀ mi lọ́gbọ́n ẹni God bless you because mo mọ̀ pé each time tí bá ti wà lọ́nà láì ẹ̀ ń wò mí tí n bá máa réyàn 100 máa wò mí ire máa ní ẹlòmíì ò máa réyàn 2 3 wò ó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín nítorí pé gbogbo kíní tá à ń ṣe yìí àwọn ò ṣe nítorí pé ká lè rówó àwọn ò ṣe nítorí pé ká lè lọ́lá àwọn ò ṣe nítorí pé ká lè mọ̀yàn èmi ti mọ́ra mi wọ́n dẹ̀ mọ̀ mí bọ́dà mi màláìka ti kọ́ ó ní dídá ni kẹwò kẹ má wo bíbí ọ̀pọ̀ nínú àwọn ọ̀rẹ́ mi tó bá rí mi tí mò ń ṣe kíní gan ó ń yà wọ́n lẹ́nu pé mọ̀rú tó kù tí ò ń sọ̀rọ̀ bọ̀ níbi tá à ń gbàbọ̀ yìí èmi fẹ́ràn Yorùbá mo dẹ̀ fẹ́ràn ìlú bàbá tó bí mi lọ́mọ mo fẹ́ràn ìlú Aláàfin mo dẹ̀ fẹ́ràn Aláàfin Ọ̀yọ́ mo fẹ́ràn gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá mo dẹ̀ fẹ́ràn Ọlọ́run ní fi ikú pa ẹnì kankan nínú wa ṣe rí kíní yìí nǹkan tẹ́ máa bá mi ṣe ni pé ẹ̀yin náà wò no light Ọlọ́run bẹ́ẹ̀ no light kò sí iná ní gbogbo Nàìjíríà báwo náà ìfẹ́ subscribe kò sí omi téèyàn bá ó dehydrate báwo ló ìfẹ́ mú mi tó yẹ pé òǹgbẹ́ngbẹ́ báwo ló fi fẹ́ mú mi adẹ̀ níjọba adẹ̀ ní kẹjẹ́ ká lọ wo ẹni tó bá máa kú èèyàn kan béèrè stupid question kò dẹ̀ tó ṣe stupid ó ní ṣe tó bá ṣẹlẹ̀ máa wálé ní ìgbà wo làwọn ò wálé àwálé sórí ẹni tí Ọlọ́run bá ti ní ó máa bá wo nation yá wò ẹni tí Ọlọ́run bá ní kò ní wò ò ní wò àmọ́ ẹ jẹ́ ká ṣọ́ra ẹ má jẹ́ ká sí àsùnfàlálà most especially ní Ọ̀yọ́ state most especially ní ìlú Ìbàdàn gbogbo Ìgàngán Ìbàràpá méjèèje wọ́n ṣe wàhálà ń bẹ yẹn nítorí fojú àwọn èèyàn rí ò dáa Ọlọ́run á gbà wá èmi fẹ́ràn ibi tó ti bí mi lọ́mọ o mo dẹ̀ fẹ́ràn gbogbo ọmọ aládé mo kí gbogbo ẹ̀yàn ọmọ aládé mo kí gbogbo ẹ̀yàn ọmọ òjòyè Ọ̀yọ́ Aláàfin ni mí Òjòpá Ṣẹ̀kẹ̀rẹ̀màdé ọmọ Àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu tọ̀tọ̀ nípọn àjìfà Ìdómògún ni mí ọmọ àfìbọn ṣọ̀pá ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbin èmi lọmọ ọ̀dọ́ kọ lábàtà bomi jùdí ọmọ ògbójúlẹ̀yìn ọgbọ́kọ ọmọ mọ̀ ẹ́ lọ́sàn mọ̀ ẹ́ lóru bó ṣe ń ṣe lé tiwa nìyẹn o ó mọ wa lára àṣà ni wá òkè àṣà Ìdómògún tí wá ní mí ìbọn náà fi ń ṣọ̀pá nílé bàbá tó bí mi lọ́mọ mo dúpẹ́ lọ́wọ́ yín gan o ire owó ire ọmọ àìkúbálẹ̀ ọ̀rọ̀ kò ní kúrò nínú ilé ẹnì kọ̀ọ̀kan wa o. Kájọ́rẹ́ òsì àgùnwà àdánwò gbogbo bó ká tọrọ bàbí àti ọdún oníkan ní kéṣe. Kábíyèsí. Láti ìrọ́bà bí o ẹ̀rú bá mi. Ẹ ṣé, thank you. Bẹ́ẹ̀ ni àpàdé ẹ̀mí alólòfin èrè tó ń fi lábàbà bá nítorí ẹ̀sìn tó ti ṣe ṣe bàbá Sanusi àtinú lọ́sí. Adéyẹmí o Tìọ̀bọ́lá Olúkúewu Ládìgbòlù Orò ọmọ Àtìbà òkúta méjì àbá ẹ̀kú bẹ́ẹ̀ ni ní Àtọ̀dálá Láàfin Ọ̀yọ́ kúkú ń jẹ́ àpágbé o ẹ̀kọ́ bá pa ní àpágbé o bẹ́ẹ̀ ni gbé o ẹ̀yọ́ bá pa ní àpágbé ní jẹ́ àpágbé o mo ní ẹni ní ìsọ̀pọ̀nà bá pa àpágbé o ẹni òkú bá pa àpágbé ni bí adé ẹni ìbápayà bá pa ní àpágbé ni ọmọ àbàjá wọ́pọ̀ ẹni rẹ ní kan alábàjá jáde lé o Ọ̀yọ́ tó jọyìn dúdú Láàfin Ọ̀yọ́ kúkú ń jọ ikú bàbá yèyé Aláàfin ìwọ gángan ló ṣà ó rí ọmọ kú ọmọ àrùn ọmọ òfò ọmọ àdánù ikú tí ń pọ̀ ọmọ tí bàbá dúpẹ́ àrùn tí í sọmọ tí ìyá ò gbọ́dọ̀ pín ní ọmọ kú tí kú ò gbọ́dọ̀ pa àrùn dánù ò gbọ́dọ̀ ṣe òfò tó fò gbọ́dọ̀ ṣe bàbá wa ọmọ àkóbá alẹ́ ọmọ àdábà òde àdábà alẹ́ ọmọ àkóbá òde àtọ̀dá ojúpọ̀ kókó má fọ́ òrẹ́ni bájà owó kiri kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí bàníjà tí gbòde bàbẹ́ni lọ́wọ́ ẹ̀ kábíyèsí. Láàfin Ọ̀yọ́ ọmọ máa bí ọdún tó bímọ mẹ́ta òjì ìjọba àjẹjọ ọba Ládìgbòlù ọba bẹ́ẹ̀ ni
bàbá tó bí láìwọ̀ láàdọ̀ ẹ̀dá tó jọba ní gbogbo ọ̀yọ́ tó ní ìgbà. ẹ ò rí i pé Aláàfin ò ń bímọ ó máa wọ ọlọ́ọ̀lọ́lá kiri ọmọ yóò bíyàn ó ṣe kí ni kò jọ ọjẹ́ ajíṣe bí Ọ̀yọ́ láàrin ìran bàbá ní kété bí bàbá ẹnìkan ọ̀kan Láàfin Ọ̀yọ́ jẹ́ owó lè kó ní o. mo wá fẹ́ fi àsìkò yìí polówó fún gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ state tó bá di on the 15 sí 16 ọba Lámídì Adéyẹmí estate ìpolówó ẹ̀ máa bẹ̀rẹ̀ fún ọmọ Ọ̀yọ́ nìkan nǹkan tí bàbá wa sọ nìyẹn o ọba Lámídì Adéyẹmí estate gbogbo ọmọ òkè Ògùn òkè o Ìbàràpá méjèèje Fìdítì Àwẹ̀ Jóbèlè Ìbàdàn Ṣakí Ọ̀yọ́ state ní gbogbo ilẹ̀ ní àṣẹ láti ra ilẹ̀ náà 500,000 naira ọba Lámídì Adéyẹmí estate èmi Ààrẹ Almaroof àti brọ́dà mi Akéwùgbà gold Akéwùgbẹ̀kọ àwa làwa nílẹ̀ o eléyìí ò ṣe pa lọ gbalẹ̀ lọ́wọ́ kan o ọba Adéyẹmí Lámídì estate a máa bẹ̀rẹ̀ sí ní ta a máa commission ẹ̀ ní on the 15th of this month ọba Adéyẹmí Lámídì estate 500,000 fún gbogbo ọmọ Ọ̀yọ́ wọ́n ní ọmọ Ọ̀yọ́ nìkan náà fẹ́ ní tí wọ́n sọ ni o èmi kọ́ mo ránra mi o ríran mi wá o ire.